ìròyìn àjímúná ìròyìn àjímúná ìròyìn àjímúná. ìròyìn àjímúná la tún gbédé láàárọ̀ ọjọ́ tòní. Yes. à ń kí gbogbo ojú tó ní àǹfààní àti máa wò wá lójú òpó ayélujára. bẹ́ẹ̀ ni à ń kí gbogbo etí tó ń gbọ́ wa lórí ẹ̀rọ agbágbé láàárọ̀ yìí. bẹ́ẹ̀ ni wípé ẹ tún kú ìdarapọ̀ mọ́ wa o. ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́. òní ni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún 2025. a ó jọ parí ọdún yìí pẹ̀lú àlàáfíà ara àti ìfọ̀kànbalẹ̀ tó ju owó lọ. àmín o. ẹ ti mọ̀ wípé kókó inú ìròyìn ìwé ìròyìn ọ̀hún ni àkọ́múwá sí etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé. káwọn inú kinní ọ̀hún náà nù torí wípé tá a bá ti débi iṣẹ́ ṣíṣe là á ṣe é. nínú ìwé ìròyìn Inside Ọ̀yọ́ ni mo ti rí ìròyìn títí ọwọ́ mi yìí o. Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn ó jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá mọ̀ wípé èmi kì í ṣe Olúbàdàn ilẹ̀ Yorùbá o tàbí Olúbàdàn títí ìpínlẹ̀ Ọ̀yọ́. ó ní ibi tí agbára mi dé ìlú Ìbàdàn òun sì ní àfojúsùn mi o. ìwé ìròyìn Inside Ọ̀yọ́ ló kọ ìròyìn náà jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni màá ti kọ́kọ́ mú ìròyìn àkọ́kọ́ eléyìí tó di ìròyìn lọ́wọ́ tèmi fún títà àárọ̀ yìí níbi tí ààrẹ orílẹ̀-èdè Ghana tó ti ń jẹ́ ó di mímọ̀ wípé ìjà yìí mọ̀ wípé Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ó mú mi wọ yàrá ìkọ̀kọ̀ eléyìí náà ni mo sì fi jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Ghana. ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ́. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá o. orílẹ̀-èdè USA wọ́n kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ṣọṣẹ́ o torí wípé àwọn kọlọ̀rọ̀ sí àdúgbò wọn pọ̀ níta tí wọ́n ń fún àwọn ènìyàn ní físà ayédèrú kí wọ́n ṣọṣẹ́ o. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni mo sì wà níbẹ̀ ni ilé ẹjọ́ eléyìí tó gàgàrà jùlọ lórílẹ̀-èdè wa Nàìjíríà Supreme Court òun náà ló ti sọ léde o tó ní ààrẹ orílẹ̀-èdè yìí ó ní àǹfààní tó sì ní agbára láti kéde ìlú ọ̀fararọ lásìkò tí ààrẹ bá wò wípé àwọn apá abìkan wọn ò rẹ́ ètò ààbò ó mẹ́ẹ̀ níbẹ̀. ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ́. nínú ìwé ìròyìn Punch ní eléyìí ti jáde wá o. ó ṣe o olórí ẹ̀sìn mùsùlùmí kan ní ìpínlẹ̀ Kano ó ṣubú lulẹ̀ ó sì tẹrígbàsọ nígbà tó ń pe àwọn ènìyàn yìí pé kí wọ́n wá kírun. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni mo sì wà níbi tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti àwọn tó ń wo òye ọ̀rọ̀ láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ẹ ti sọ̀rọ̀ léde wọ́n níṣẹ́ rí Buhari tí ò kéde wípé ẹni báyìí ni mo fẹ́ jẹ́ kó tẹ̀lé mi lẹ́yìn ìgbà tí n bá ti kú ní ipò ààrẹ. ó wà lára àwọn nǹkan tó sì jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC kó wà ní ìṣọ̀kan dòní. ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ̀ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch lélẹ́yìí ti jáde wá o. àwọn kan tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ṣe ìtàkùrọ̀gàn o. wọ́n sì kọjú ìbọn da ọ̀kan lára àwọn ọmọ pólì títí ìpínlẹ̀ Ondo ẹni náà ó sì tẹrígbàsọ. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. gbogbo nǹkan tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí kò ní ta wúrún àbí járun kankan ò lára Adeleke. ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ ìròyìn ọ̀hún. Tinubu yóò lulẹ̀ lọ́dún 2027 ẹnu mi ò gbà o. Àbárìbè òun ló sọ̀rọ̀ yìí jáde. ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. Ngige náà ni ó sì wà ní ilé ọgbà àtúnirọ̀ títí tí ó fi di ọjọ́bọ̀ Thursday látàrí bí ilé ẹjọ́ tó ṣe kọ̀ láti gba onídùúró rẹ̀ lẹ́lẹ́kejì. ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ̀ ìròyìn ọ̀hún. Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn fòfin de jíjẹ oyè jagun Olúbàdàn fún ìgbà kan náà. kí ni ìdí àti ìtumọ̀ ẹ gbọ́. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ṣe é rí Pẹ́lá ó lẹ́jọ́ jẹ́ látàrí bí ó ṣe fẹ́ fikú para rẹ̀ nítorí lójú òpópónà eléyìí tó jẹ́ ti ìjọba àwọn tó ń mójútó àwọn ẹ̀ṣọ́ ojú pópó lórílẹ̀‐èdè wa Nàìjíríà FRSC àní ẹ̀ sọ̀rọ̀ ọ̀hún wọ́n ní gbogbo bó o ṣe fẹ́ para rẹ̀ tó tún wá jẹ́ pé ojú títì ìjọba ló ti fẹ́ para rẹ̀ ó mà fojú balẹ̀ ẹjọ́ èèyàn ò lè fẹ́ gbẹ̀mí ara rẹ̀
kó tún máa fojú balẹ̀ ẹjọ́ ìwé ìròyìn The Nation òun náà ló kọ. nínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ni mo rí ìròyìn yìí o ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ìdí pàtàkì láti dúpẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní ìdí pàtàkì láti ṣàjọyọ̀ gómìnà Ṣèyí Mákindé ló fohùn náà léde lórí pọ̀pọ̀ ṣìnṣìn 50 ọdún tí ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ló kọ jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni wọ́n ti ń jó di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n ti fẹ́ fi òfin rẹ̀ lélẹ̀ báyìí látàrí àwọn tí wọ́n máa ń lẹ̀ dúdú mọ́ gíláàsì ọkọ̀ wọn ìwé ìròyìn The Nation òun náà ló kọ o. nínú ìwé ìròyìn Daily Trust ní eléyìí ló ti jáde wá o a kó àwọn ọmọ ogun lóríṣiríṣi káàkiri kọ̀rọ̀kọ́ńdó orílẹ̀-èdè Nàìjíríà láti ṣààbòbò ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú bẹ́ẹ̀ ni pín kíkan kò ní pín o ìwé ìròyìn Daily Trust ló tì í jáde. ṣé ẹ rí n táwa gbà òun náà ni ká mú àwọn tó bá ń ṣe àjẹbánu àjẹrákábá kìí ṣẹgbẹ́ alátakò òun là wá ń fi òfin dè o àjọ EFCC àní sọ̀rọ̀ òun ìwé ìròyìn The Nation òun náà wọ́n sì ti sọ. àwọn kókó yìí àti kókó míì bó ṣe ń jáde ní wàrà ń ṣèṣà tó ń bọ́lẹ̀ bí ó di ẹ̀yìn pìpìpì láwọn àmọ́ wa ṣe etí ìgbọ́ yín à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú àsìkò yìí a kú àjísòdì lónìí láti ọ̀dọ̀ wa níbí aago 7 ó ti kọjá ìṣẹ́jú 10 à ń kí yín láàárọ̀ yìí o wípé ẹ kú ọmọ ṣe o ẹ kú àfọmọnìyàn ṣe ẹ kú ìdarapọ̀ mọ́ wa ní ìkànnì alàlújá ìkànnì ship 89.1 FM lè ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ o ìlú òkè ò ní ìkànnì tí ẹ̀ ń gbọ́ yìí ló fi ìdí kalẹ̀ sí ló takàn mọ́lẹ̀ sí ó dúró déédéé ó sì ń ṣe kinní ọ̀hún sápá iwájú lásìkò yìí láṣẹ Ìdùmarè àní dèrò ẹ̀yìn láṣẹ Ọlọ́run aláwòrábí à ń kí yín láàárọ̀ yìí ẹ̀yin ènìyàn wa. àsìkò ìmúra ọdún. ọdún ọ̀hún tó a fi àlàáfíà ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ a fi ṣe. àlàáfíà náà lọ́ba ohun gbogbo. ohun tá a bá ti rí náà la fi ṣe. àbí. kọ̀ọ̀kan dandan kára aṣọ ọdún. aṣọ ọdún aṣọ ìsìn ìsàsọ ẹ̀wọ̀n. kọ̀ọ̀kan dandan kára bàtà. kò sí dandan. kásà ti wà lálàáfíà. àlàáfíà yẹn ṣe kókó. ẹ bá lálàáfíà náà kọ́ ní wo kó wò lásọ. bẹ́ẹ̀ ni ká wà lálàáfíà. a dúpẹ́. ó bá sì jẹ́ pé bẹ́sikẹ́ náà la rí ni. lọ́wọ́ wa bá pa. àbí ẹ pa. níta bá ti rí. ẹ pa pọ̀nmọ́ ẹ pa. ẹ pa pọ̀nmọ́. kò bá jẹ́ ẹja lójú kodó. ẹ pa. àbí ẹja tẹjú má le jù. nítorí bá ti gbà ní ibẹ̀ ní tẹ́yìn bá sọ fún lẹ́yìn ni ó mọ̀. owó jókòó ara mi jẹ́ lánàá. kí ló ṣẹlẹ̀. mo bá lọ béèrè ìyá kẹntàdé ń sàlẹ̀ iléeṣẹ́ wa ń bì mo bá ìyá èlò ládìẹ ọ̀gbẹ́ yìí tó pè. wọ́n mi kan lẹ̀ wọ́n ló béèrè. èyí ń fẹ́ yọ mo ní ẹ̀sà dúró. ẹ jẹ́ lọ́ máa rò náà. wọ́n ní ẹ̀yin síìpù wọ́n ní síìpù ẹ sáfi sí. wọ́n ti sọ̀rọ̀ ẹ̀yin síìpù fẹ́mi gan darí láàárọ̀ yìí ẹ̀yin tó jẹ́ pé ó ń ròyìn níyí bóyá ọ̀rọ̀ ìpowó ta máa ń dá fọ́nù ròyìn. mo ní eyín mi ẹ̀gbẹ́ kìíní àtẹ̀gbẹ́ kejì kò lágbára mọ́ kò lè jáde lọ́wọ́ yìí ọba yìí pé bẹ́ẹ̀ skẹ́nẹ̀ ni ṣùgbọ́n eléyìí ni ọ̀sán pé ẹni tó bá fẹ́ fún mi ládìẹ ọmọ fún mi o àbí náà ṣùgbọ́n adìẹ iye owó tó pè ẹni tó bá fẹ́ fún wa sórí o selfish ẹni tó bá fẹ́ fún wa ẹni tó bá fẹ́ fún wa ẹni tó bá fẹ́ fún wa pàṣẹ kan náà là méjì ok bó wá fún wa lẹ́yìn ọ̀kan á gé méjì ẹyin tẹ méjì ní àmúlẹ́yẹ kọ̀ọ̀kan apá méjì àmúlápá kọ̀ọ̀kan orí ọ̀wá pé méjì ẹnìkan ní òmòrí èmi tí wọ́n bá fún èmi òmòrí a ṣe aftara wa ni o aftara wa láfi mẹ́tí ó mu o ẹ wo ọdún ayọ̀ gbogbo owó ṣe òkókó bẹ̀ náà nu àbíjàre. tó à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ̀ ń darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí láṣẹ Ìdùmarè a máa rí rere bára wa ṣe o a ṣe la ọdún yìí já pẹ̀lú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ láṣẹ Ọlọ́run aláwùrábí ká má dènà pẹnu lórí ìròyìn àjímọ́ná fún ti àárọ̀ yìí òní ọjọ́ ìṣẹ́gun á ṣẹ́gun ọ̀tá á rẹ̀yìn òdì ní gbogbo ọ̀nà wa àti gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ wa gbogbo ojú tó ń wò wá káàkiri orí ayélujára ẹ kórè òkú délé o ẹ̀yin tẹ́ wà lókè òkun tẹ́ ń wò wá káàkiri ìlú tẹ́ ẹ bá wà ẹ kórè òkú délé àwa náà tá a ṣì wà lájò àwa náà á rí ta ajé ṣe o láṣẹ Ọlọ́run aláwùrábí abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́
lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ bó ti jẹ́ òun náà lẹ́gbọ̀n a kò múra ọdún yóò kú bá gbogbo wa láyé láàyè ara wa a ní fi ọdún eléyà a ní fi ṣe àṣemọ lógo Ọlọ́run akínyìn káàbọ̀ sí ìkànnì Spirit 9.1 FM bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa yìí ẹ mọ̀ rí wa wò láwọn ojú òpó ayélujára lásìkò tí a wà yìí bákan náà ẹ mọ̀ rí wa gbọ́ ní orí Radio Garden wa ó ti wà live tẹ́tí mọ́ gbọ́ ẹ ṣíà ẹ̀ fún àwọn tí ó bá sí ní agbègbè yìí káwọn náà kí wọ́n lè jẹ àǹfààní ẹ̀ bí ó ṣe ambassador Ọlárẹ̀wájú Alimi ló kọ́ tèmi o ẹlẹ́mẹ̀wọ̀n ẹ̀kú kalẹ̀. tó ẹ̀kú kalẹ̀ lẹ́ẹ̀kan ṣe o káwọnú kókó àti mú kókó wá káwá máa tún ní ìpele bí aṣọ ìyẹlẹ torí wípé ká gbaṣọ lára ìròyìn ọ̀hún gan sàn ká já sí kolobo ká mọ tún ní ìpele bí aṣọ ìyẹlẹ ní kò bá lẹ́jọ́ nú nínú ìwé ìròyìn Inside Ọ̀yọ́ ní ìròyìn eléyìí ló ti jáde wá èmi kì í ṣe Olúbàdàn títí ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ tàbí Olúbàdàn títí ìpínlẹ̀ Ọ̀yọ́ o ìlú Ìbàdàn ní àfojúsùn mi ní ìjọba ìbílẹ̀ 11 tó so ìlú Ìbàdàn papọ̀ òun ni ó jẹ mí lógún Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn ló fi ọ̀rọ̀ náà léde ọba aláìlúwà ọba Rasheed Ládọjà ló ti ké gbàǹjarè sí etí àwọn ènìyàn ìlú bẹ́ẹ̀ ni ó jẹ́ kí àwọn ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi kí wọ́n mọ̀ wípé òun ò ní ìfẹ́ sí Olúbàdàn títí ilẹ̀ Yorùbá tàbí Olúbàdàn títí ìpínlẹ̀ Ọ̀yọ́ o ṣùgbọ́n Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn òun ni mo jẹ́ bẹ́ẹ̀ ni agbára tàbí ipá mi kò kọjá ìjọba ìbílẹ̀ 11 tó so ìlú Ìbàdàn papọ̀ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí iye wọn tó mílíọ̀nù 4 tó wà nínú ìlú ọ̀hún gẹ́gẹ́ bí kábíyèsí gẹ́gẹ́ bó ṣe wí kábíyèsí jẹ́ kó di mímọ̀ wípé àfojúsùn mi bí ìlú Ìbàdàn àti agbègbè rẹ̀ bí yóò ṣe ní ìlọsíwájú àti ìdàgbàsókè tó lọ́ọ̀rìn òun ni ó jẹ mí lógún kábíyèsí sọ̀rọ̀ yìí ní ọjọ́ ìsinmi nígbà tí wọ́n ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn bí wọ́n ṣe gorólè àwọn baba ńlá baba wọn lórí àpèrè títí Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn ètò náà ló wáyé ní ilé ìtura kan tí mo fi orúkọ bò láṣìírí kó má dàbí ìpolówó ọjà ní ilẹ̀ Ìbàdàn òun lóyin kábíyèsí ti jẹ́ kó di mímọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkàn ìlú ní ilẹ̀ Ìbàdàn ni wọ́n péjúpésẹ̀ síbi ètò náà bíi Adéọlá Olóko ọba Rasheed Ládọjà ó jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí kò bá níṣẹ́ ni yóò máa yọjú sí nǹkan tí kò kàn án ṣùgbọ́n ẹni tó bá níṣẹ́ yóò gbájúmọ́ ibi tí wọ́n fi sọ o wọ́n fi mí sọ bẹ́ẹ̀ ni èmi náà ní iṣẹ́ láti ṣe fún ilẹ̀ Ìbàdàn lápapọ̀ ìwé ìròyìn Inside Ọ̀yọ́ ló kọ ìròyìn náà jáde ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà níbẹ̀ o. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà tó sì ti jáde níbẹ̀ ni ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Ghana Mahama òun náà ló ti sọ̀rọ̀ tó ti ń jó di mímọ̀ wípé yàrá ìkọ̀kọ̀ eléyìí tí Ọọ̀ni tó mú mi wọ̀ òun náà ló jẹ́ kí n jáwé olúborí lẹ́lẹ́ẹ̀kejì ní orílẹ̀-èdè Ghana Mahama ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Ghana òun náà ló sọ ọ̀rọ̀ òun jáde ààrẹ orílẹ̀-èdè Ghana John Mahama òun náà ni ó ti ṣe ìrántí oore eléyìí tí ọba Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì eléyìí tí ipa tó kó látàrí àti jáwé olúborí ní ìgbà kejì ní ọdún 2024 tẹ́yìn ọ̀bá gbàgbé tẹ́ ẹ bá gbàgbé ẹ rántí pé lọ́dún 2016 òun náà ni Mahama òun náà ni ó bọ́rẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ tó wà lórípò tí ó sì jáwé olúborí lẹ́lẹ́ẹ̀kejì ní orílẹ̀-èdè Ghana Mahama náà ló ń sọ̀rọ̀ ní ìlú Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ìgbà tí kábíyèsí ọba Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì eléyìí tí ó fi oyè ààrẹ atáyétò Oòduà ti Ọọ̀ni tó fi dá Mahama ààrẹ orílẹ̀-èdè Ghana tó fi dá lọ́lá ààrẹ orílẹ̀-èdè Ghana ọ̀hún náà ló wá sọ̀rọ̀ tó sì ń jẹ́ odi mímọ̀ wípé òun ò lè gbàgbé oore eléyìí tí ọba Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì eléyìí tí ó ṣe fóun pàápàá jùlọ lásìkò tí àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ tí wọ́n kọ òun sílẹ̀ ṣùgbọ́n Ọọ̀ni dúró ti òun gbágbágbá ni ó ní ọdún 2016 tí àga gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè ọ̀hún tó já mọ́ òun lọ́wọ́ pàtì ó ní ọba Adéyẹyè Ògúnwùsì òun náà ni ó dúró ti òun ò lóun ò tiẹ̀ lè gbàgbé nígbà tí òun bọ́rẹ́lẹ̀ lọ́dún 2016 ará
ọ̀rẹ́ ojúlùmọ̀ gbogbo wọn pátápátá òun náà ná fọ́ndàgbè tí wọn ò dúró de òun mọ́. Ó ní kódà àwọn tó jẹ́ ọmọ ìyá gan wọn ò bá òun sọ̀rọ̀ mọ́ o. Ó ní ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni ẹnìkan ni ọ̀rọ̀ àwọn jọ wọ̀ papọ̀ táwọn sì jọ mọ Ọọ̀ni ti Ilé-Ifẹ̀. Ó ní bí àwọn ṣe mọ Ọọ̀ni Ilé-Ifẹ̀ òun náà ni pé àwọn ti wájọ di ọ̀rẹ́ ìmùlẹ̀ nígbà tí ètò ìdìbò wa ń bọ̀ lọ́dún 2024. Òun náà ni Ọọ̀ni sọ pé ó yá ààrẹ ẹ lọ fọkàn balẹ̀ ṣé ẹ rí ètò ìdìbò eléyìí ẹ̀yin lẹ́jà ewé olúborí o. Ó ní kí ni òun lè ṣe. Ó ní ẹ sáàtì ẹ̀ wá kí mi ní orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà náà làwọn bá sọ di sẹ́lẹ̀ wọn bá wá sí orílẹ̀-èdè Nàìjíríà ń gbà àwọn wá ní Ọọ̀ni sọ pé ẹ wo àwọn ilé ìkọ̀kọ̀ kan wà ní ààfin Ọọ̀ni yìí tó jẹ́ pé téèyàn bá wọbẹ̀ kéèyàn ó kàn wí tó bá nílò lọ́dọ̀ Ọlọ́run ni ẹ wo Elédùmarè yóò sì fi àṣẹ tì í. Ó ní ni òun náà bá sọ dísẹ́ o làwọn bá jọ wọ yàrá ìkọ̀kọ̀ yìí kí lòun dé orílẹ̀-èdè Ghana sí àwọn tó ti sá lọ tẹ́lẹ̀. Wọ́n padà wàá bo òun bí ìgbà téèrò bo ṣúgà. Wọ́n bá ní Mahama níbo ti lọ láti ìjọ yìí ìwọ gan mọ̀ ni amọ̀fẹ́ lórípò gẹ́gẹ́ bí ààrẹ yóò sì ń sí ẹlẹ̀ ẹ̀yìn èèyàn mi ní tòótọ́ ni mo bá jáwé olúborí o gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Ghana. Ẹ wo ẹ bá ń kí Ọọ̀ni Ilé-Ifẹ̀ wípé bàbá ṣe é pọ̀ nítorí pé ọ̀rẹ́ tó wà láàrin wa òun náà lọ́ọ́ fa àǹfààní tó fi mọ̀ ń wọ ibi tó mọ̀ ń wọ ṣùgbọ́n òun ọmọ dúpẹ́ títí ayé lọ́dọ̀ Elédùmarè àti ọ̀dọ̀ Ọ̀jájá ti ẹlẹ́ẹ̀kejì ti Ilé-Ifẹ̀. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Punch ní eléyìí ti jáde wá o. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ fojú sẹ́yẹ àtàrí kẹ́ ẹ ṣọ́ra fún àwọn kọ̀rọ̀rọ̀ sí àdúgbò àwọn alọ́kọ́lóhunkígbe àwọn ọ̀jálẹ̀ onílé fi bo tiẹ̀ lẹ́yìn tí wọ́n ń fi ayédèrú físà ìwé ìrìnnà sí òkè òkun tí wọ́n ń fi síta o. Àwọn iléeṣẹ́ ilẹ̀ òkèèrè ni wọ́n ké gbàǹjarè sétí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀. Àwọn orílẹ̀-èdè United States ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ tí ẹ̀ka iléeṣẹ́ wọn fi ìdí kalẹ̀ sí ìlú Àbújá. Wọ́n fi ewé ọmọ wọ́n fi mọ́ ti kéré-ti-kèrè ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí tó ní ìfẹ́ láti takọ́sọ́ sí òkè òkun wípé lásìkò tá a wà yìí àwọn ayédèrú ìwé ìrìnnà ó ti kún ìgboro ẹ ṣọ́ṣe o ẹ wà lójú lalákàn fi sọ́rí kẹ́sì má ṣe lùgbàdì àwọn tó jẹ́ wípé wọ́n ní ìwà tí kò dára lọ́wọ́ tí wọ́n ń fi ìwé ìrìnnà ayédèrú síta pẹ̀lú ẹnu dídùn. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ náà bó ṣe fi síta wọ́n tún jẹ́ kó di mímọ̀ wípé ìwọ tó o bá ní ìfẹ́ láti bọ́ sí orílẹ̀-èdè òkèèrè tí o sì fẹ́ gba físà o gbọ́dọ̀ fi ayédèrú àwọn ìwé tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ o gbọ́dọ̀ fi ránṣẹ́ o. Tó o bá fi kó ayédèrú ìwé tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ kalẹ̀ tí wọ́n bá fi kẹ́fín wípé ayédèrú ìwé ẹ̀rí àti àwọn ìwé míì tó ṣe kókó ló fi léde ò ní lọ mọ́ láéláé gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Nínú ìròyìn náà ni wọ́n gbé jáde ní ojú òpó ayélujára X wọn ní àná òde yìí níbi tí wọ́n ti ń kìlọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n wà ní ojúlọ́lá kan fi sọ́rí àti wípé kí wọ́n gba ìbéèrè àti àmọ̀ràn lọ́wọ́ àwọn iléeṣẹ́ tó ń kóni rìnrìn àjò àti àwọn iléeṣẹ́ tí ọ̀rọ̀ kàn láti jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n bọ́ sí òkè òkun kí wọ́n má ṣe lùgbàdì àwọn ayédèrú. Ọ̀rọ̀ náà ni ó jáde níbi ìpàdé kan tí aṣojú ilẹ̀ òkèèrè ìyẹn Richard Malley àti mínísítà tó ń rí sí ilẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè Nàìjíríà Yusuf Tunga àwọn méjèèjì ni wọ́n jọ ṣe ìpàdé ọ̀hún kó tó di ìròyìn kó tó di pé àwọn oníwèé ìròyìn Punch wọ́n kọ tí èmi náà tí mo sì ń kà sí yín létí ìwé ìròyìn Punch ló Punch ìròyìn wọ́n jáde ẹ lè mú kẹ́ yẹ̀wò níbẹ̀. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló ti jáde o níbẹ̀ ni Bichi ló ti sọ̀rọ̀ léde tó ní ìdí rẹ̀ rèé o ti Buhari tí ò fi kéde ẹnì kankan wípé ẹni yìí òun náà ni ẹni tí òun yàn gẹ́gẹ́ bí ẹni tí ó gba ipò òun tóun bá ti kú o lóróyè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí nígbà tí ó ṣetán lọ́dún 2023 pàápàá jùlọ nígbà tí ètò ìdìbò abẹ́nú tó ń bọ̀ dẹ̀dẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC láti mọ ẹni tí ó jẹ ààrẹ lẹ́yìn ìgbà tí Buhari tó bá kú ò lóróyè. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí ọgbọ́n àti ìmọ̀ eléyìí tí ó lò nígbà tí ó fi wà lóróyè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí òun náà ló mọ̀ sí fa tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi ṣe wà
ní ìṣọ̀kan lóní olónìí ó ní òótọ́ ọ̀rọ̀ eléyìí tó sodo síbi ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí wọ́n sọ léde lánàá òde yìí níbi tí wọ́n ti ń ṣíṣọ́ lójú ìwé pàtàkì kan eléyìí tí wọ́n fi sọrí ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan rí ìwé lójú ewé lọ́nà ẹgbẹ̀ta níye 600 page book òun náà ni wọ́n fi sọrí ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan rí tí wọ́n sì pe àkọlé rẹ̀ ní From Soldier to Statesman ní The Legacy of Muhammadu Buhari lélẹ́yìí tí ẹni tí dókítà Charles Omole eléyìí tí ó ti ọwọ́ rẹ̀ tó tọwọ́ rẹ̀ gbé kalẹ̀ Charles Omole òun náà ni ó jẹ́ adarí fún àwọn ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ iléeṣẹ́ ọlọ́pàá àti ètò ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìwé náà òun náà ni ẹni tí òun náà jẹ́ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ adarí fún àwọn àjọ DSS Yusuf Bichi òun náà ló ti sọ̀rọ̀ léde tó ní ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé torí pé kí ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n lè wà ní ipò tí wọ́n wà lónìí òde yìí òun náà ni ààrẹ nígbà kan rí ọ̀hún ní òfin ṣíṣọ lójú ẹni tí yóò sọ pé ẹ wo eléyìí gangan ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ̀yin ẹ máa tẹ̀lé ìdí tí òfin sọ bẹ́ẹ̀ náà ni pé láti jẹ́ kí ìṣọ̀kan kó wà nínú ẹgbẹ́ òṣèlú APC nínú ọ̀rọ̀ eléyìí tó sọ òun náà ló ti ń jẹ́ ó di mímọ̀ wípé tẹ́yìn ọ̀bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí tẹ̀ bá gbàgbé ẹ rántí pé igbákejì ààrẹ nígbà náà Yẹmí Ọ̀ṣínbàjò ó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ fìdí hẹ́ nígbàtí ààrẹ orílẹ̀-èdè yìí tó rin àwọn ìrìn àjò kan ṣùgbọ́n gbà náà ọ̀pọ̀lọpọ̀ náà ló ti ń wo wípé Ọ̀ṣínbàjò òun náà ni ààrẹ ó kéde gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ aṣojú ìyẹn fún ààrẹ nígbàtí ó bá kúrò lórípò wọ́n ní ṣùgbọ́n nígbà náà bí gbogbo èèyàn bí ẹ sì ń tì í bọ Buhari lẹ́nu gbogbo ẹ̀ ó sàn sọ pé wo ẹ sá ní sùúrù eléyìí gan ló sì fa ìṣọ̀kan eléyìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú APC dòní olónìí nítorí pé tí ààrẹ Buhari tó bá ti tò sẹ́yìn ẹnìkan nígbà náà ẹgbẹ́ òṣèlú APC yóò ti pín yẹ́lẹyẹ̀lẹ yóò ti ná igun nígun ní àsìkò eléyìí tí a wà yìí lára àwọn tó wà níkàlẹ̀ níbi tí wọ́n ti ṣíṣọ lójú ìwé ọ̀hún lánàá òde yìí láti rí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ẹni tó náà jẹ́ ààrẹ lórílẹ̀-èdè Gambia Adama Barrow àwọn gómìnà mínísítà àwọn adarí òṣèlú lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n wà ní Aso Rock lánàá tí wọ́n sì ń ṣíṣọ lójú ìwé ọ̀hún ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ti jáde wá o ó ṣe o ẹnìkan tó jẹ́ olórí ẹ̀sìn mùsùlùmí ní ìpínlẹ̀ Kano níbi tó ti lọ pe ìrun fún àwọn jẹ̀mọ́ ni àwọn kan ṣe ìkọlù sí o tí wọ́n sì gba ẹ̀mí lọ́rùn rẹ̀ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde ẹnìkan tó jẹ́ àgbàlagbà tí wọ́n kàn pé orúkọ rẹ̀ ní Laden Shuaib ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ní mọ́sálásí kan tí wọ́n ń pe orúkọ mọ́sálásí ọ̀hún ní Yusuf Gango ní ìpínlẹ̀ Kano ní òwúrọ̀ àná ọjọ́ ajé ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bí wọ́n ṣe fi léde wọ́n sọ wípé bàbá ọ̀hún ó lọ sí mọ́sálásí láti lọ pe ìrun gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nígbà tí ó kọ́kọ́ pe ìrun àkọ́kọ́ wọ́n ní lẹ́yìn ìrun àkọ́kọ́ yìí ó jókòó láti ti ń wo àlùkùránì yẹ̀wò láti gbé àlùkùránì yẹ̀wò ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó pe ìrun àkọ́kọ́ yìí tán ni àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò kan ni wọ́n wọlé tí wọ́n sì ṣe ìkọlù sí i gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí ọmọ bàbá tó dolóògbé yìí òun ni wọ́n pe orúkọ rẹ̀ ní Isa Koshim gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó sọ yìí pé bàbá òun ó máa ń lọ pe ìrun tó bá sì kọ́kọ́ pe ìrun àkọ́kọ́ tán yóò jókòó fún ìgbà díẹ̀ tí yóò yẹ àlùkùránì wò kó tó di pé yóò pe ìrun ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n ìrun àkọ́kọ́ tó pè yìí tó sì jókòó ni àwọn kan wọlé tí wọ́n wọlé pẹ̀lú nǹkan ìjà olóró tí wọ́n sì ṣe ìkọlù sí débi wípé ẹ̀mí bọ́ lọ́rùn rẹ̀ ó ní ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àwọn ẹni náà wọn ò mórí bọ́ gẹ́gẹ́ bó ṣe wí ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ wọn ò kọ́ jù báwọn lọ ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀. kọ́lọ̀ ń ṣàánú ẹni ní. ìwé ìròyìn Vanguard náà ló gbé ìròyìn eléyìí jáde níbi tí ẹgbẹ́ àkọọ̀dù tí wọ́n ti jẹ́ ó di mímọ̀ wípé àwọn ẹgbẹ́ alátakò àwọn náà ni wọ́n wà nídìí gbogbo rògbòdìyàn láti da gbogbo àlàáfíà eléyìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun láti dà á láàmú wọ́n sì fẹ́ máa fi kinní yìí wọ́n fẹ́ máa fi da Adeleke láàmú ni ṣùgbọ́n kò túrun kankan lára Adeleke
ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù òun náà ni wọ́n ti da èrò àti èròǹgbà àwọn tó jẹ́ ẹgbẹ́ alátakò tó jẹ́ pé àwọn ni wọ́n ṣe àtìlẹ́yìn wípé ẹ̀yin ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù kan ẹ̀yin náà dìde kẹ́ ẹ sọ pé ẹ̀yin náà ti ṣe ìdìbò abẹ́nú yín wọ́n sì fẹ́ mọ fi kíní yìí wọ́n fẹ́ fi da ipò rúru ọkàn sí gómìnà Adémọ́lá Adélékè láti fi dà á láàmú ni o nínú ọ̀rọ̀ eléyìí tó jáde ní ilé ẹgbẹ́ àkọọ̀dù eléyìí tó wà nílùú Àbújá lánàá òde yìí níbẹ̀ òun náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé ẹni tí àwọn yàn gẹ́gẹ́ bí ẹni tí ó ṣojú ẹgbẹ́ ọ̀hún lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù lọ́dún 2026 pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni Adémọ́lá Adélékè. Ọ̀rọ̀ yìí ló jáde láti ẹnu akọ̀wé ìfiléde fún ẹgbẹ́ ọ̀hún Joseph Ọmọrọ̀gbè náà ló gbé ọ̀rọ̀ ọ̀hún sí gbòòrò ayé tó sì dìròyìn tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé gẹ́gẹ́ bí ìlànà tó wà nínú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù òun náà ni wípé táwọn bá ti ṣe ìgbésẹ̀ láti yan ẹni tí yóò ṣojú àwọn wọn lẹ́ni táwọn sì yàn òun náà ni gómìnà Adélékè. Kò sẹ́nì kankan tó tún gbúdọ̀ gbé nǹkan kan jáde mọ́ gẹ́gẹ́ bó ti wí ó ló ti wá yí àwọn o kìí ṣe àwọn ẹgbẹ́ àkọọ̀dù gangan ló wá ń di ọ̀rọ̀ yìí bí kò ṣe àwọn ẹgbẹ́ alátakò eléyìí tí wọ́n rúná sí kíní ọ̀hún lábẹ́ wípé ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ tipẹ́ kí ló dé tẹ́yìn wá fẹ́ máa wòran láti jẹ́ kí gómìnà kan kó dé kó wá kó yín mẹ́rẹ̀ ẹ máa wo kìí ṣe èròǹgbà tiwọn o bí ẹ ṣe èròǹgbà àwọn alátakò ó ní ìlànà eléyìí táwọn sì tẹ̀lé òun náà ní ìlànà tó bá ti àwọn àjọ tó mójútó ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà Independent National Electoral Commission náà ló bá mú o tó sì jẹ́ pé ìlànà yìí òun náà ni àwọn ń tẹ̀lé wọ́n ní ṣẹ́ẹ̀rí ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù nípínlẹ̀ Ọ̀ṣun Adélékè òun náà ni aṣojú àwọn o kò sí ẹlòmíì. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ ìròyìn ọ̀hún tẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ jáde ẹ̀ka ìpolówó ọjà wa tá a bá ti padà dé àjímúná ròyìn ó ń tẹ̀sí ọwọ́ iwájú ẹlẹ́mbẹ̀wò ẹ̀kú kalẹ̀. Tẹ́tí sí ìkíni pàtàkì yìí gbogbo ẹbí bàbá Razak Ògúnyẹmí Àjíbí ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí ará àti ojúlùmọ̀ fún ìrànlọ́wọ́ àti ìfọwọ́sowọ́pọ̀ wọn níbi àṣekágbá òkú bàbá Razak Ògúnyẹmí Àjíbí eléyìí tí ó wáyé ní ọjọ́ 13 oṣù kejìlá ọdún 2025. Arábìnrin Rebecca Ọlábísí Òyìnbó wọ́n kí àwọn ènìyàn wọ̀nyí ọ̀gá mi Hallelujah àti gbogbo ìgbìmọ̀ wọn ọ̀gá mi Jagunmólú Oyèdìran Alhaji Boríkansunwọ̀n àti Alhaji Sulaiman Tijani pẹ̀lú gbogbo àwọn lídà pátápátá wọ́n wá ṣe ládùúrà wípé ọmọ rẹ̀ òun náà ni yóò sin àwa náà àmín. Olùkéde Mrs Rebecca Ọlábísí tí gbogbo èèyàn mọ̀ sí Òyìnbó. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìkíni àgbáríjọpọ̀ ẹbí màmá wa Abigail Babárìndé Ọlátúndé wọ́n fi àsìkò yìí kí gbogbo ènìyàn tó wá síbi ìsìn ayẹyẹ ìkẹyìn èyí tí a ṣe fún màmá wa. Gbogbo ẹbí tó wá láti ìdílé bàbá màmá wa ilé Máyẹ̀ Ìṣíà ilé Abíólú Ìṣíà gbogbo ẹbí Ọlátúndé láti ilé Ológèlè Ayétòrò ilé Abẹ́ṣẹ̀ Ìṣíà Ìwéré Ayétòrò ilé Àgòkè Ògún ilé Ìkọ́làbà Ìjò gbogbo ẹbí Ìfẹ́lódùn gbogbo ẹgbẹ́ ọmọ gbogbo àwọn ènìyàn wa gbogbo ẹgbẹ́ One Love Social Club gbogbo àwọn tí wọ́n wá láti ìlú Èkó ìlú Ìbàdàn ìlú Ìṣẹ́yìn gbogbo àwọn ènìyàn wa láti Ajẹ́tì ìdílé Abídòyè láti Kwara State gbogbo àwọn àna wa láti ìlú Àwáyè Ìsàlẹ̀ Alúbọ́ Bòdè Ìṣẹ́mi gbogbo àwọn ènìyàn tó wá ilé Aṣímọlówó àwọn àna wa láti ìlú Ìṣẹ́yìn láti Ìmọ̀bà Òkèhò gbogbo ẹgbẹ́ Mobólúwadúró Fashion Club àti ẹgbẹ́ One Love Keep Us Together gbogbo àwọn ènìyàn pátápátá àti àwọn tí a lè dárúkọ àti àwọn tí a lè dárúkọ à ń ṣe ní àdúrà yìí pé ọmọ rere yóò gbẹ̀yìn gbogbo wa o àmì àṣẹ Ìdùmarè
olùkíni gbogbo ọmọ òkú lápapọ̀. Ebenezer Hotel and Suite ó ti dé. Ilé ìtura tó gbáfẹ́ pẹ́lẹ́ ló gbàlódé. Ìlàjì ilé ń lò wá, ìwájọ́ wa local government. Ìlú Bàjí gan ló wà o. Ọ̀yọ́ state. Èmi á lọ, ìwọ á lọ, gbogbo àpáta ẹja lọ. Ebenezer Hotel ẹja lọ jẹ gbádùn níbẹ̀ o. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rìnrìn ká sọ pa rìnrìn. Ebenezer Hotel and Suite Ìlàjì ilé ìlú ọ̀gọ̀mọ̀rọ̀ ọmọ Bàjí kan ló kalẹ̀ sí níjọba àbílẹ̀ ìwájọ́ wa. a ó tún ṣe o. ní ọjọ́ 16 oṣù kejìlá 2025 yìí reopening Tuesday 16 December 2025 solar light ń wà abinaba ti ṣẹ́jú pẹ́rẹ́ ẹ̀rọ amúnáwá ń bẹ níbẹ̀ tí ń gbéṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbádùn fámíà pẹ̀lú swimming pool tó wà yàmì gbogbo ìgbàlọ́ tí ń tutù mímímí àyè ìgbọ́kọ̀sí sí wa ààbò tó dájú ń bẹ. Ebenezer Hotel and Suite Ìlàjì ilé ẹ̀jẹ̀ àjọ sí i ní 16th December 070-127-82172 olórin wa ní Sàbáìkà Kibla 2 MC Wàsó and MC Àyọ̀ká èmi gángan ìgbẹ́yìn. ẹgbẹ́ ìkíni pàtàkì yìí ní orúkọ gbogbo ọmọ ìlú Ìgànná lápapọ̀ nílé lóko lẹ́yìn odi ìgbìmọ̀ fún ọdún ọmọ alọ́ba lábẹ́ alága Honourable Salami Ganiyu Inki Barrister Beulah Adéoyè Alhaji Oríyọmí Hamzat àti sinetọ Osi Ayọ̀lá Agboola hallelujah pẹ̀lú Honourable Ògúnṣọlá Anthony àgùntàn gbàgbé eléèrí olóyè Adéwọ̀yàn Adékànbí bọ́bagúnwà àti ilẹ̀ Ìgànná àti Sylvester Adépọ̀jù aṣíwájú gbogbo ilẹ̀ Ìgànná Honourable Hakeem Adédùbú àdúpẹ́dúpẹ́ Honourable Tajudeen Bello olórí ọmọọba Fẹ́mi Fọláwíyọ former DIG gbogbo ẹ̀yin ọlọ́mọọba pátápátá ẹ ṣé gan ni ẹnjìnà Samuel Ọ̀jẹ̀wùmí láti orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú Barrister ìróyàlẹ́sùn bá amòfin tìlú Ìgànná àti gbogbo ẹ̀yin èèyàn wa tí a ò lè dárúkọ lọ́kọ̀ọ̀kan gbogbo ọmọ ìlú Ìgànná lọ́mọdé lágbàlagbà nílé lóko lẹ́yìn odi àtúnyìn kí fún àtìlẹ́yìn yín àti pamánìgbàgbé fún àṣeyọrí ọdún ọmọ alọ́ba tí a ṣe nílùú Ìgànná níjọba ìbílẹ̀ ìwájọ́wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a ó ṣe púpọ̀ ọdún láyé o àmín. Olùkíni ìgbìmọ̀ ọdún ọmọ alọ́ba lábẹ́ alága Honourable Ganiyu Salami. bí à ń rebi àdánilógún ọdún bá ń rajò àdánilọ́gbọ̀n oṣù àgbà oyè aṣíwájú gbogbo ìlú ìlúwa Elijah Adéọjọ́ Ọ̀jẹ́yínká ó lọ nílẹ̀ yìí kò dágbà kan. bí a bá ń jẹ̀bù bí a bá ń fi tan ewúrẹ́ yẹ ká o ká má gbàgbé pé àti kó lájẹ láyé o. bí ètò ìsìnkú yóò ṣe lọ rèé ọjọ́ kejì oṣù kejìlá ní service of song nílé wọn tó wà ní nọ́mbà 14 Mahmudu Bada Street Ìdímù ní ìlú Èkó ní déédéé aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ Friday December 19 ní Wake ní ilé wọn tó wà ní ìlú Ìlúà ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní déédéé aago 4 ìrọ̀lẹ́ Saturday December 20 ní ìsìn ìdágbére fún aṣíwájú ìlú Ìlúà Elijah Adéọjọ́ Ọ̀jẹ́yínká yóò wáyé nínú ilé ìjọsìn Salem Baptist Church ìlú Ìlúà ní aago 11 òwúrọ̀ fífi ìyókù ara bàbá fún erùpẹ̀ yóò wáyé ní kété tí ìsìn bá ti parí ní Balógun compound ìlú Ìlúà ìjọ ẹni ọmọsìn ló bímọ yóò gbìnàyà ní Ansarudeen Primary School ìlú Ìlúà aṣíwájú ìlú Ìlúà Elijah Adéọjọ́ Ọ̀jẹ́yínká ẹ̀yin lọ́mọ pẹ́ńpẹ́ tá a fi tilẹ̀kùn ọ̀tẹ̀ ọmọ aríkùn gbọ̀rọ̀ máríkùn gbébi sí ayọ́ bí à ń nù àwọ̀fẹ́lẹ́ bonú kò jẹ́ káríkùn ẹni tí ń ṣe ni ọmọ àtẹ̀ẹ́tẹ̀ẹ́ òbínú àtàpẹ́tẹ́ iná omi àkátí gbára rẹ̀ bí òòṣà amúniló lè má mọ ohun tí ń ṣe ni ìpàdé tún dojú àlá ó di bí ẹni ń jọ ni ọmọ Balógun sùn ń rè o. Mrs Dorcas Adéjọkẹ́ Salami ló ń kéde fún gbogbo mọ̀lẹ́bí. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí gbogbo ẹbí màmá Aishat Adébísí Àyọ̀ká tí gbogbo èèyàn mọ̀ sí ìyá aláwàsàn wọ́n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn lẹ́yìn tí wọ́n wá síbi ìsìnkú màmá Aishat Adébísí Àyọ̀ká gbogbo àwọn tí wọ́n wá láti ilé baálẹ̀ mọ́yà ilé àwọn àna wọn níbodè ilé aké ìmọ̀bà òkèò aláàjì oníkọ̀ ilé balógun àti gbogbo àwọn ènìyàn eléyìí tí wọ́n wá láti àbáńlá jólókò ilé ológun òwú òkè ògún gbogbo àwọn mọ̀lẹ́bí jákèjádò láti ìlú kọ̀ọ̀kan eléyìí tí wọ́n wá òun náà ni wọ́n dúpẹ́ ní ọwọ́ wọn ẹni tí ó ṣe ìkéde yìí òun náà ni Mutiat ọmọ Àtẹ́rẹ́ Aṣí àti gbogbo ẹbí lápapọ̀ òun náà ni wọ́n ṣe ládùúrà wípé ọmọ rẹ̀ òun náà ni yóò gbẹ̀yìn àwa náà àmín. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí iléeṣẹ́ Ralac Ventures wọ́n ń fi àsìkò yìí rán gbogbo àwọn ènìyàn wa ní ìlú Òkèò àti agbègbè rẹ̀ létí wípé
ilẹ̀kùn iléeṣẹ́ àwọn ó sì ṣí kalẹ̀ gbayawo fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ ṣe àmúlò máṣíìnì titun ìgbàlódé èyí tó ń báni wá ojútùú àti ọ̀nà àbáyọ sí kùdìẹ̀kudiẹ tó lè máa báni fínra nínú àgọ́ ara ẹni bíi kámárì kàṣìn apá kámárì lò bó ṣe tó àti bó ṣe yẹ kàṣìn ẹsẹ̀ kó máa faniṣo tàbí àgóró ẹ̀yìn kó máa da ènìyàn láàmú pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìjókòó wọ́n sọ wípé ẹ wá ṣe àmúlò máṣíìnì yìí kó bá yín wá ojútùú àti ọ̀nà àbáyọ sí àwọn kùdìẹ̀kudiẹ tó ń bá yín fínra nínú àgọ́ ara. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n gbé máṣíìnì tuntun ìgbàlódé yìí wọ̀lú láti ìlú òyìnbó èyí tó ń wá ojútùú àti ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro kan tó wà nínú àgọ́ ara ọmọ ènìyàn. Bẹ́ẹ̀ ni egbòogi wà fún títà fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ jẹ́ alágbàtà pẹ̀lú èrè gọbọi. Àwọn tí wọ́n sì fẹ́ lo egbòogi wọ́n lè yọjú sí iléeṣẹ́ wọn. Egbòogi ọ̀hún ni wọ́n ti ṣe lẹ́jẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Ralac Ventures wọ́n fi ń tó àwọn ènìyàn ìlú Ìṣẹ́yìn létí wípé àwọn ń wá àwọn òṣìṣẹ́ tí yóò bá àwọn ṣiṣẹ́ ní iléeṣẹ́ wọn pẹ̀lú owó èyí tó jẹ ojú ní gbèsè. Bẹ́ẹ̀ ni wọ́n ń wá òṣìṣẹ́ ní ìlú òkè òní bíi náà o fún gbogbo àwọn ènìyàn ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ ìwé kọ tó sì mọ̀ ọ́ kà. Fún àwa tá a fẹ́ bá iléeṣẹ́ Ralac Ventures ṣiṣẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè wọ́n sí 08087784592 08087784592. Fún àwa tí a fẹ́ ṣe àyẹ̀wò tàbí a fẹ́ béèrè ohun kan tàbí èkejì olùléṣẹ́ Ralac Ventures ó wà ní ìlú Ìṣẹ́yìn ní ìyànà ojú bàbá lókè ayọ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀ka iléeṣẹ́ wọn ó wà ní ẹ̀gbẹ́ gáràjì ìlú Ìṣẹ́yìn èyí tó wà ní ìlú òkè ò nílé bàbá Akíntọ́lá. Ẹ̀ka iléeṣẹ́ wọn míì tún wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì Àgọ́ Àrẹ. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ló já sí olùléṣẹ́ Ralac Ventures 09027249106 09027249106. Àìsàn tàbí àrùn kò ní fi àgọ́ ara wa ṣe ibùgbé o. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ìròyìn wa kò tán síbẹ̀ ń sún sápá wájú. Ó ṣe o àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ṣe ìkọlù sí ara wọn. Wọ́n sì ṣe àwárí ọ̀kan tí wọ́n ń wá káàkiri. Wọ́n kọjú ìbọn dá ẹni náà ó sì jáde láyé ní ìlú Oǹdó ní ìpínlẹ̀ Oǹdó. Àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ti sọ wípé wọ́n ṣe ìkọlù sí ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Rufus Giwa Polytechnic èyí tí wọ́n pe orúkọ arákùnrin ọ̀hún ní Peter gẹ́gẹ́ bí ẹnìkan tí ó fi ìròyìn náà jáde fún àwọn onírúurú ìròyìn Punch. Ó sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ṣe ìkọlù sí ọ̀kan lára ẹni tí wọ́n ń wá. Wọ́n pe orúkọ rẹ̀ ní Peter ní agbègbè Òpómúléró ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Oǹdó. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde lánàá wọ́n sọ wípé wọ́n ya bo agbègbè náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè kùkùkẹ̀kẹ̀ tí wọ́n sì ń wá arákùnrin náà káàkiri. Wọ́n ní kété tí wọ́n fi ojú ṣẹ̀yẹ àtàrí Peter ni wọ́n kọjú ìbọn dà á tí wọ́n sì rán lọ sí ọ̀run àjàǹtẹ̀ o. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bó ṣe fi léde ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni àwọn àjọ eléyìí tó mójútó ojú pópó òun náà ni wọ́n ti jó di mímọ̀ wípé ẹni tí ó jẹ́ ògbóǹtagì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń jẹ́ adẹ́rìnpòṣónú lójú òpó ayélujára TikTok Pella òun náà ni wọ́n sọ pé yóò fojú balẹ̀ ẹjọ́ o látàrí bí ó ṣe lo ojú òpópónà lọ́nà tí ó yẹ. Ògbóǹtarìgì adẹ́rìnpòṣónú ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi ojú òpó TikTok ti fi ń ṣiṣẹ́ Habib Hamzat eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí Pella òun náà ni àwọn àjọ tó ń mójútó ẹ̀ṣọ́ ojú pópó lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní ẹ ti fi léde o wọ́n ní àwọn ò fi ojú rẹ̀ balẹ̀ ẹjọ́ o látàrí ìwàkuwà eléyìí tó wà lójú òpópónà. Ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ tó ń mójútó ojú òpópónà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀hún FRSC Shehu Mohammed òun náà ni ó ti sọ̀rọ̀
tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé gbogbo nǹkan eléyìí tí ó ti á wá di tọrọ fọ́nkálé láwùjọ àwọn tí wọ́n sọ pé àwọn ń dẹ́rìn pòṣónú lójú òpó ayélujára lẹ́nu lọ́lọ́ yìí òun náà ni pé kò sí nǹkan tí wọn ò lè ṣe látàrí pé kí wọ́n lè fi ní àwọn tí ó tẹ̀lé wọn ó ní lára àwọn nǹkan tó ṣe òun náà ni wípé irú ìgbésẹ̀ tó gbé lẹ́nu lọ́lọ́ yìí tó sì mú ọkọ̀ tó lóun fẹ́ para àwọn ni o tó sì mú ọkọ̀ tó lọ wá lójú òpópónà tó jẹ́ tìjọba ó ní eléyìí kò bójúmu rárá tó sì lè fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò lójú òpó ayélujára lẹ́nu lọ́lọ́ yìí òun náà ni ó ti gbé o tó jẹ́ pé fúnra rẹ̀ òun náà ni ó gbé fóònù rẹ̀ tó sì sọ pé bóun ti ń lọ yìí o òun fẹ́ lọ gbẹ̀mí ara òun ni o tí fọ́nrán sì sọ rẹ̀ wípé níṣe ni ó ń wakọ̀ kàbàkàbàkàbà lójú òpópónà tọkọ̀ ti ń lọ tọkọ̀ ti ń bọ̀ nínú ọ̀rọ̀ tó wá jáde látẹnu agbẹnusọ fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó ọ̀hún Olúṣẹ́gun Ògúngbèmídé Mohammed òun náà ló wá sọ̀rọ̀ ọ̀hún tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé gbogbo eléyìí yóò fi kọ́ àwọn tó kù náà lọ́gbọ́n wípé ìtọ́ bá jẹ́ tìjọba àbójú òpópónà táwọn èèyàn ti lè máa lọ téèyàn ti lè máa bọ̀ èèyàn ò ní fi ẹ̀mí àwọn èèyàn kò ní sí ṣòfò lórí ọ̀rọ̀ ara tọ̀dọ̀ ti ẹnìkan káti ẹ̀ wá ní àwọn èèyàn wà lójú òpópónà ibi tó o ti sọ pé o fẹ́ gbẹ̀mí ara rẹ kọ́ ọ wá lọ kọlu àwọn èèyàn ìjọ ò ní fẹ̀mí àwọn èèyàn ṣòfò ẹ wo yóò délé ẹjọ́ o yóò sì wí tẹnu rẹ̀ yín tó wá rí lọ́bẹ̀ tẹ́ ẹ gàrú ọwọ́ yóò mọ̀ wí lákàtà àwọn ilé ẹjọ́ ìwé ìròyìn The Nation òun náà ló kọ. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn eléyìí ti jáde wá o Tinubu yóò lulẹ̀ lọ́dún 2027 ẹnu èmi abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ ò gbá o àbáribè ló fohùn náà léde ìwé ìròyìn Daily Post ni ó post ẹ̀ jáde sẹ́nitọ̀ kan tí ó ń ṣojú gúúsù ìpínlẹ̀ Abia ni ó ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò lulẹ̀ níbi ètò ìdìbò gbogbogbò tọdún 2027 tó ń bọ̀ lókèrè rere sẹ́nitọ̀ náà òun ni ó jẹ́ kó di mímọ̀ níbi ètò kan tó ti kópa lórí móhùnmáwòrán kan tó gbajúgbajà lánàá òde yìí èyí tí àwọn oníwèé ìròyìn Daily Post tí wọ́n sì ń tọpinpin bí ó ṣe ń sọ̀rọ̀ lóríṣiríṣi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àbáribè gẹ́gẹ́ bó ṣe fi léde ó ṣàlàyé wípé Tinubu òun nìkan kọ́ ni yóò jẹ́ ẹni àkọ́kọ́ tí yóò lulẹ̀ tí Tinubu tó bá lulẹ̀ lọ́dún 2027 ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń lulẹ̀ tí wọ́n bá dìbò fún ìdí èyí Tinubu náà yóò lulẹ̀ lọ́dún 2027 gẹ́gẹ́ bó ṣe wí ó sọ wípé lọ́dún 2023 ètò ìdìbò tó wáyé Tinubu ò wọlé ṣùgbọ́n wọ́n kéde rẹ̀ wípé wọlé ó ní àwọn sì gbà á gẹ́gẹ́ bí ààrẹ àwọn ó ní kò sí yọnu ó ní no problem gẹ́gẹ́ bí èbó tó fi síta ó ní ṣùgbọ́n o àwọn ó wò ó bí Tinubu yóò ṣe yẹn yọ ìpàdé di fíìdì ìpàdé di ọjọ́ ìdìbò ó ní Tinubu kò lè wọlé yóò lulẹ̀ ní ó ló dá òun lójú tó àdá ó ní irú àsìkò tá a wà yìí orí ń ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n mọ ẹni tó lè ṣiṣẹ́ àti ẹni tí ò lè ṣiṣẹ́ ó ní Tinubu yóò lulẹ̀ ni ó dá òun lójú tó àdá ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde kó má dàbí àtẹnumọ́ ẹ lọ mú ìwé ìròyìn náà kẹsì rí ẹ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni àwọn àjọ EFCC òun náà ni wọ́n ti sọ̀rọ̀ jáde wọ́n ní àwọn ń kojú ìgbé owó orílẹ̀-èdè Nàìjíríà ìṣòwò mọ̀kùmọ̀kù ni o kìí ṣe àwọn ẹgbẹ́ alátakò òun náà ni àwọn ń kojú gẹ́gẹ́ bí àwọn kan bí wọ́n ti gbé jáde àjọ tó ń mójútó lílo owó orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tí ó tọ́ àti fífi ẹ̀yìn pọn owó orílẹ̀-èdè yá bí a ti ṣe mọ̀kùmọ̀kù the Economic and Financial Crime Commission EFCC òun náà ni wọ́n ti sọ̀rọ̀ jáde lánàá òde yìí wípé iṣẹ́ tí wọ́n gbélé àwọn lọ́wọ́ kìí ṣe láti ṣe ìwádìí àbí láti wo àwọn ẹgbẹ́ alátakò bí kò ṣe láti mójútó àáṣe owó ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè wa Nàìjíríà àjọ ọ̀hún òun náà ni wọ́n sọ̀rọ̀ jáde ò látàrí bí àwọn ẹ̀sùn eléyìí tó ń fò jáde lókèrè àti ẹsẹ̀ kùkú lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n sọ wípé àjọ EFCC tẹ́ẹ̀rí wọ́n mọ àwọn tí wọ́n ń fi òfin wọn tí wọ́n fi gbé ẹni tí ó ti fi ìgbà kan rí jáde dupò gẹ́gẹ́ bí gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Ògùn Ṣẹ́gun Ṣówùmí òun náà ló sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé àjọ EFCC
wọ́n mọ̀ àwọn tí wọ́n máa ń fi ìwé òfin wọ́n mọ̀ ẹni tí wọ́n máa ń fi mú nítorí pé ẹni tí ó bá ti sí níṣèjọba lọ́wọ́ yìí ó ń tọ́ mọ̀ ti dáràn ẹjọ́ láti wá ro tẹnu ẹ̀ wípé òun ò gbé owó mọ̀kùmọ̀kù ṣùgbọ́n wọ́n mọ̀ sẹ́ wọn ò tí wọ́n bá fẹ́ ṣe é ṣùgbọ́n torí pé ẹgbẹ́ alátakò nìkan òun náà ni ẹ mójútó lákòókò tá a wà yìí ọ̀rọ̀ yìí náà ló jáde lẹ́yìn náà lẹ́ni tí ó jẹ́ ọ̀gá àgbà lágbẹnu tó ń mójútó ìròyìn tó ń jáde ní àkàtà àjọ EFCC Délé Oyèwálé òun náà lójú ó di mímọ̀ wípé ìbanilórúkọjẹ́ of highest order òun náà lélẹ́yìí o bí ìgbà tó jẹ́ pé èèyàn fẹ́ báyàn lórúkọ jẹ́ òun náà ni gbogbo ọ̀rọ̀ eléyìí tí ń jáde láti àkàtà àwọn ẹgbẹ́ eléyìí tí wọ́n pera wọn ní alátakò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ṣe rí àjọ EFCC eléyìí tẹ́ ẹ rí wọn sí fún ẹgbẹ́ kankan àbí ẹnì kankan lórílẹ̀‐èdè wa Nàìjíríà ṣùgbọ́n tí wọ́n bá ti rí i pé eléyìí ó yá kásẹ̀ ẹlẹ̀ ẹ̀gbìmọ̀ ní gbogbo ara rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ òun náà ni wọ́n máa ń gbé wá sí àkàtà wọn tí wọ́n máa sì fi ọ̀rọ̀ pò ó lọ́fun pọ̀ èyí tí wọ́n gbé àjọ EFCC lẹ̀ fún kìí ṣe láti máa lò fún ẹgbẹ́ alátakò àbí nǹkan kan òbí kò ṣe ẹni tá a bá ti rí i pé a ṣèwádìí rẹ̀ ó sì lẹ́jọ́ jẹ́ lábẹ́ ìjọba àbí ó ti lu owó orílẹ̀-èdè Nàìjíríà ní bàgẹ́ irú àwọn ẹni yìí òun gangan náà la máa ń pè wákàtà wa wípé ó yá wá wí tẹnu rẹ o ìwé ìròyìn The Nation òun náà lọ́kọ̀ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ti jáde wá Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn ó fi òfin de jíjẹ oyè jagun Olúbàdàn fún ìgbà kan náà kí ni ìdí àti ìtumọ̀ ọ̀rọ̀ rẹ o Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn Aláyélúwà Ọba Rasheed Ládọjà ló ti fi òfin de mímú ìgbéga bá oyè mọ́gàjí di jagun Olúbàdàn fún ìgbà kan náà bí ó tilẹ̀ jẹ́ wípé orí adé náà kò sọ ìdí pàtó lórí ìgbésẹ̀ náà àwọn ènìyàn wọ́n wá wòye wípé ó ṣeé ṣe kí kábíyèsí kó fẹ́ jẹ́ kí kinní náà kó jẹ́ àfọ̀mọ́ láti má jẹ́ kí oyè náà kó di irúwá ògiri wá ni wọ́n máa jẹ oyè náà o ipò jagun Olúbàdàn jẹ́ àkàsọ̀ kínní nínú àkàsọ̀ 22 tàbí 23 tí ẹni tó bá máa du Olúbàdàn bóyá yálà láti igun ẹgbẹ́ àgbà tàbí ti balógun òun ni yóò kọ́kọ́ gùn o lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fi rólé gẹ́gẹ́ bí mọ́gàjí ní ìdílé tó ti jáde wá ọ̀pọ̀ àwọn ènìyàn tó bá sì ti wá ní ipò mọ́gàjí ni wọ́n máa ń sa ipá wọn láti rí i wípé àwọn tètè gun àkàsọ̀ yìí ìyẹn àkàsọ̀ èyí tí kábíyèsí tó dá lọ́wọ́ kọ́ báyìí àtẹ̀jáde kan tí agbẹnusọ Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn Adéọlá Olóko tó fi léde ó sọ wípé Olúbàdàn ni wọ́n ti buwọ́ lu sísún ẹ̀gbọ́n gómìnà Ṣèyí Mákindé síwájú ìyẹn Múyìwá Mákindé sí ipò gbọ̀ǹkà Olúbàdàn láti ipò ààrẹ oníbọn gẹ́gẹ́ bí ìwé ìròyìn náà bó ṣe gbé jáde ó sọ wípé àwọn olóyè 9 míì ní igun ẹgbẹ́ àgbà ni wọ́n rí ìgbéga láti ipò jagun títí dé ipò àyíngún ní ààfin Olúbàdàn gẹ́gẹ́ bí wọ́n ṣe wí àwọn míì tó tún rí ìgbéga ní Dọ̀tun Sànúsí tó bọ́ sí ipò Bàdà Olúbàdàn láti ipò àjíà tí Akínọlá Àlàbí ó sì bọ́ sí ipò àjíà Olúbàdàn títí ìlú Ìbàdàn láti ipò ìjagun pẹ̀lú ìgbéga yìí ipò jagun Olúbàdàn ní igun ẹgbẹ́ àgbà ló ṣòfò báyìí ṣùgbọ́n tí Olúbàdàn sì ti ṣe ìdádúró yíyan ẹni yòówù tàbí ẹnikẹ́ni sí ipò náà fún ìgbà kan náà ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde ẹlẹ́mùkẹ́yẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà látàrí ẹ̀sùn eléyìí tí wọ́n tó mọ́ Ngige lẹ́sẹ̀ látàrí owó orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní ó ṣe mọ̀kùmọ̀kù lówó eléyìí tí wọ́n ló ní bílíọ̀nù 2 owó orílẹ̀-èdè yìí 2.2 billion naira only eléyìí tí wọ́n sọ pé ó ṣe mọ̀kùmọ̀kù ilé ẹjọ́ tún ti sọ pé àwọn ti sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́bọ̀ Thursday àmọ́ kó tó dìgbà náà kó sì wà ní ọgbà àtúnirọ̀ tó wà ní Kùjé nílùú Àbújá ilé ẹjọ́ gíga eléyìí tí ó wà ní agbègbè Wárípá ní ìpínlẹ̀ nílùú Àbújá òun náà ni a ti sọ wípé ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Chris Ngige kó sì wà ní ọgbà àtúnirọ̀ tó wà ní Kùjé títí tí ó fi di ọjọ́ 18 oṣù kejìlá ọdún tí a wà nínú rẹ̀ yìí tí wọ́n fi gbà á lérò bóyá kí wọ́n gba onídùúró rẹ̀ kó tó dìgbà yìí òun náà ní ilé ẹjọ́ tó wà nílùú Àbújá lọ́jọ́ 12
oṣù kejìlá ọdún tí a wà yìí òun náà ni wọ́n ti fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ tí wọ́n sì sọ pé kí wọ́n gbé lọ sí ọgbà àtúnirọ̀ Kùjé wípé kí ẹjọ́ ọ̀hún kó fi wáyé lánàá òde yìí. Àjọ EFCC òun náà ni wọ́n fojú Ngige balẹ̀ ẹjọ́ látàrí àwọn ẹ̀sùn kan eléyìí tí wọ́n tò mọ́ lẹ́sẹ̀ láwọn owó òbítíbitì tí wọ́n sọ pé ó lù kúmọkùmọ láti ọdún 2015 sí ọdún 2023. Adájọ́ Mariam Hasan lánàá òde yìí òun náà ló wá ti pálàṣẹ o ìyẹn kí Ngige kó padà sí ọgbà àtúnirọ̀ tó wà ní Kùjé nítorí pé wọn ò tí ì mọ̀ bóyá wọn gba onídùúró rẹ̀. Nínú ọ̀rọ̀ tó jáde látẹnu ẹni tí ó jẹ́ agbẹjọ́rò rẹ̀ nílé ẹjọ́ òun náà ló ti rọ adájọ́ wípé ẹ dákun ẹ jẹ́ ká gba onídùúró Ngige látàrí ìlera rẹ̀ eléyìí tí ó wà lára rẹ̀. Nínú ọ̀rọ̀ eléyìí tó sọ náà ló ti ń jó di mímọ̀ wípé kò ní sálọ kò sì ní ibì kankan tí ó gbà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gba onídùúró rẹ̀. Ọ̀rọ̀ yìí náà ló jáde o náà ni tí ó jẹ́ agbẹnusọ fún ìjọba adájọ́ Silvanus Tahel òun náà ló bá sọ̀rọ̀ ó ní ẹ wo ẹ má fún Ngige ní ẹ má fún ní ẹ má jẹ́ ó gba onídùúró látàrí pé a ti ṣe bẹ́ẹ̀ fún rí nígbà tó wà ní àkàtà àjọ EFCC tá a sì fílẹ̀ nígbà tó ní ìlera òun ò tó wọ́n ní àwọn sì fílẹ̀ ńgbà náà láti jẹ́ kí ó lọ gba ìlera ní ilẹ̀ òkèrè. Wọ́n ní láti ìgbà tó ti dé kò yọjú sí àjọ EFCC látìgbà náà làwọn ti ń wá. Adájọ́ ọ̀hún òun náà ló jẹ́ ó di mímọ̀ wípé sẹ́ẹ̀rí ìwé ìrìnnà eléyìí tí ó fi máa ń rin ọ̀nà jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé àwọn fúngbà náà wípé kó gbà kó sì fi lọ ṣe ìtọ́jú ara rẹ̀. Ṣùgbọ́n gbà tí Ngige padà dé Ngige sọ pé òun ò mọ̀ rí ìwé ìrìnnà òun mọ̀ international passport. Wọ́n ní láti ìgbà náà òun làwọn ò tí ì fojú kan ìwé ìrìnnà rẹ̀. Ẹni ọ̀hún ìyẹn Tahili òun náà ló wá sọ fún ilé ẹjọ́ wípé ẹ wo ẹ ṣáàjẹ́ Ngige kó wà ní àkàtà ọgbà àtúnirọ̀ náà nítorí pé bẹ́ẹ̀ ṣe ń wo yìí ó lè sá lọ. Wọ́n wá ti tún adájọ́ Azani ó wá sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́bọ̀ Thursday. Ó ní kó tó dìgbà náà kó sì máa lọ ọgbà àtúnirọ̀ náà. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ni ìròyìn eléyìí ló ti jáde wá o. Gómìnà Ṣèyí Mákindé wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti jẹ́ kó di mímọ̀ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ìdí láti dúpẹ́ àti láti ṣe pọ̀pọ̀ ṣìnṣìn 50 ọdún tí wọ́n ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti jẹ́ kó di mímọ̀ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí wọ́n ní ìdí pàtàkì àti láti ṣàjọyọ̀ láti fi òṣùbà àti láti dúpẹ́ lọ́wọ́ Elédùmarè Ọlọ́run ọba kọ́dáyé tó jẹ́ kí ìdásílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wá sí ìmúṣẹ o. Nínú ọ̀rọ̀ àti pọ̀pọ̀ ṣìnṣìn 50 ọdún ọ̀hún ni gómìnà ti jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè òun ló ti dé bá ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ìgbà tí wọ́n ti dá ìpínlẹ̀ Ọ̀yọ́ kalẹ̀ bíi 50 ọdún sẹ́yìn. Ẹnìkan tó pìyàmọ̀ tó sì ṣe àwòrán nǹkan tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ọ̀yọ́ State 50 logo design tí wọ́n ṣe ìdíje rẹ̀ ẹni tó perégedé tó fi gbọ̀rọ̀ jẹ́ka tó jẹ́ wípé òun ni ó yàn yọ níbi ká ṣe àwòrán yìí tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Àjàyí Ọlálẹ́yẹ Sunday. Nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n sì fi ẹ̀bùn owó tí iye rẹ̀ tó mílíọ̀nù kan ó tún lé ọwọ́ 5 náírà wọ́n fi dá a lọ́lá wípé ẹni náà orí rẹ̀ pé bí orí aṣarun gẹ́gẹ́ bí ìwé ìròyìn náà gẹ́gẹ́ bí ó ṣe fi léde. Tí ẹ bá gbàgbé pọ̀pọ̀ ṣìnṣìn 50 ọdún tí wọ́n ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló ń lọ ní ìgboro ayé báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orí adé àwọn ọrùn ìlẹ̀kẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n péjú pésẹ̀ níbi ètò ọ̀hún tó wáyé o. Lára àwọn orí adé láti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Aláyélúwà Ọba Abdulrasheed Ládọjà pẹ̀lú igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ẹnjìnìà Ahmed Gbàdàmọ́sí pẹ̀lú Ṣọ̀ún títí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Afọlábí Ọláoyè. Èyí tí aṣojú Aláàfin títí ilẹ̀ Ìbàdàn tí àwọn náà wà níbẹ̀ aṣojú Aláàfin títí ìlú Ọ̀yọ́ tí àwọn náà wà níbẹ̀ ìyẹn Ọba Aláyélúwà Akeem Ọwọ́adé pẹ̀lú àwọn ìkàn ìlú mìíràn ni wọ́n péjú pésẹ̀ síbi ètò ọ̀hún. Gómìnà Ṣèyí Mákindé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ti jẹ́ kó di mímọ̀ yìí pé àjọyọ̀ àti pọ̀pọ̀ ṣìnṣìn ọdún 50 ọdún ó tọ́ ká fi ọpẹ́ àti ìyìn fún Elédùmarè fún ìdàgbàsókè tó lọ́ọ̀rìn tó dé bá ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ló kọ ìròyìn náà jáde ẹlẹ́mu kẹyẹ̀wò níbẹ̀. Ó dà àdúpẹ́ Ọlọ́run ó jẹ́ kí pọ̀pọ̀ ṣìnṣìn ọ̀hún kó
kó kárí gbogbo wa nípínlẹ̀ Ọ̀yọ́. àmín o. Ó já súnmọ́ àwọn ará ilé báyìí nítorí àkókò wa 070477064 070477064 náà ni ojú òpó tí a fi pè tẹ́yìn náà tẹ́ fi dá sí ẹ dákun o ìròyìn tá a kà ni ẹ bá wa mẹ́nubà kẹ́ ẹ sì fọkàn dé kẹ́ ẹ fi yè dé kẹ́ ẹ fi gbogbo ara dé ibi tá a bá ti gbé ìròyìn lọ tàbí kí n sọ pé ibi tí wọ́n kọ ìròyìn lọ táwa sì ká lọ ibẹ̀ ni kẹ́yìn náà bá wa dá sí lọ kẹ́ ẹ bá wa dá sí lọ à ń bẹ̀ yín o ẹ dákun ẹ ní rí wàhálà àbí ò bá mi ò yé yín. hello ẹ káàárọ̀ o naham. yes sir Saheed Ọ̀sẹ́yàwó láti sẹ́yìn. Mr. Saheed ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́. yes sir. ẹ rà sà. ṣé lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ state at 50 ni mo fẹ́ dá bó tiẹ̀ jẹ́ pé Ọ̀yọ́ sì ti dàgbà jù wá lọ bọ̀ inú rẹ̀ la wà. síbẹ̀síbẹ̀ náà tẹ́ bá wo láti 1975 tó ti dọ́yọ̀ state sílẹ̀ àmín Ọ̀yọ́ àti Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọlọ́pọlọ tí ẹ̀dá làwọn tó ti ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹ́yìn títí tó fi di àkókò tá a wà yìí ṣùgbọ́n nǹkan tí à ń tẹ̀ ń tà ń try láti fi tabaníkà máa sọ sí yóò fẹ́ dílé wa díẹ̀ ṣùgbọ́n adúgbò lọ́dọ̀ Ọlọ́run pé ó sojú ẹ̀mí wa Ọlọ́run jẹ́ kó sojú ẹ̀mí wa jálẹ̀ ìpínlẹ̀ yóò máa dàgbà sí ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà àárín wọn létí Òkè Ògùn state kọ́lọ́run jẹ́ ó bọ́ sí lábẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí God bless Nigeria Saheed Ọ̀sẹ́yàwó láti sẹ́yìn. ẹ ṣé o 070477064 070477064 lójú òpó tí ó já sí ọ̀dọ̀ wa ń bí hello 070477064 070477064 lójú òpó tí ẹ fi bá wa dá sí. lójú òpó Facebook alákàsà yìí ìdẹ́kàárọ̀ Azeez Salaudeen àwọn náà ti kí wa lójú òpó Facebook Shuaib Adéwọlé Yusuf Ọlárànmí Èjìọlá Olúwakẹ́mi ẹ̀kaàárọ̀ Fisáyọ̀mí Àyànbùkọ́lá ẹ̀kaàárọ̀ Akéwùmí Kamaldeen ẹ̀kaàárọ̀ Arówódìyẹ Gavar ẹ̀kaàárọ̀ Ismail Ayuba Hamzat Sulaiman ẹ̀kaàárọ̀ Salaudeen Muslim ẹ̀kaàárọ̀ Fiat Bint Shitu ẹ̀kaàárọ̀ 07047. ẹ̀lú ẹ̀kaàárọ̀ ẹ̀lú ẹ̀ tí wọ́n bẹ́ o wọn ló mọ́ o. 070477064 070477064 070477064 ẹ̀lú ẹ̀kaàárọ̀. abẹ́rẹ́ kéré àǹdẹ̀ òbí o. ẹ káàárọ̀ sà. bàbá olóyìnbó àǹdẹ̀. yóò dáa fún yín o. àmín o. ẹ kú palẹ̀mọ́ ọdún ayọ̀ ní ọ̀jẹ́ o. àmín sà. ó kí ọ̀gá wa nípínlẹ̀ Ọ̀yọ́ pé ó kó oríire 50 years sí Ọ̀yọ́ state ti wà. gẹ́gẹ́ bí Ògùn state 1976 náà wọ́n dá Ògùn state sílẹ̀ àti ní wọn. kọ́ wá àdákun gbogbo ẹni tí ó bá ti máa darí wa nípínlẹ̀ Ọ̀yọ́ ètò ààbò ó ṣe pàtàkì. ìrí akárí gbogbo wa o gbogbo ọ̀nà tá a gbà ṣe kérésìmesì gẹ́gẹ́ bí 50 ọdún yìí ọ̀dọ̀rùn ọmọ Mákindé kò ní bàjẹ́ o à ń retí ìtàn ọdún ọ̀dọ̀ for 33 local government Ọ̀yọ́ state. bàbá olóyìnbó from Adó Àwáyé òyìnbó pọ̀ àǹdẹ̀. wọ́n ní ègbò tí a fi ṣe kérésì ó dọwọ́ Ṣèyí Mákindé ó dọrùn rẹ̀ ó ti dà ẹ̀lú ẹ káàárọ̀ bàbá. ẹ káàárọ̀ o. yes sir. Abrosid. Mr. Abrosid ẹ káàárọ̀ sir. yes sir. akíwá gbọ́dọ̀ lọ ànídàmú lágbára lọ. àmín o. sípò ìfàmì níbàjọ́ ní sinibàjọ́ mẹ́wàá rọ̀ fún àwọn kan àlèyà. àlèyà. so lórí ọ̀rọ̀ ti alárọ̀ta ọdún dé so Ọlọ́run jẹ́ kí a ṣe púpọ̀ ọdún àdẹ̀bá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yọ pé ó ti ọ̀gángan wọn tó látara bẹ́ẹ̀ àrọ̀ wọn gbogbo bí Òkè Ògùn náà ṣe jẹ́ òkè tí ó ṣe dáa ká lè máa fi ròyìn wọn lákòókò tí wọn àrọ̀ wọn tó dáhùn bá gbígbé sẹ́lú rẹ̀ Ọlọ́run ràn wọ́n lọ́wọ́. nípa ti elépo dé adúpẹ́ lọ́dọ̀ bàbá Dangote lórí àwọn ìgbìyànjú wọn abẹ́lọ́run Ọlọ́run mọ̀tẹ́ báyìí síwájú á rí i pé tí obìnrin bá ti pé méjì wọ́n máa jà sọ́tún sí jà sósì báwọn ni àwọn ti dá lọ́dọ̀ ọkọ òun ló ti bá fún àwọn ọmọ Nàìjíríà lásìkò tá a wáyé o so wọ́n arárò àwọn olùkọ́ náà kó túbọ̀ tẹ̀síwájú lórí bí wọ́n ti máa já owó epo yìí kù tó fi jẹ́ pé Nàìjíríà ní òfin rọ̀ wá lọ́rùn tó gbà àwọn tó lè jẹ́ pé wọ́n ń kẹ́kọ̀ọ́ jáde náà tó jẹ́ pé lọ́nà tí ò tọ́ náà tíjọba ń pariwo lọ́tún lósì náà tó jẹ́ pé ara fi ń ni wá sọ́bìsì tí wọ́n jọ ń torí àǹfààní ọmọ Nàìjíríà náà ni gbogbo àwọn sọ́bìsì ẹ̀gbọ́n ti lọ́wọ́ kọ́ńtà kó ló fún ọmọ Nàìjíríà tára ó fi tẹ̀ wá tó fi lè rà bẹ́ẹ̀ náà fún iléeṣẹ́ ìpè ní bàjẹ́ o. àmì ẹ ṣe o ẹ ṣe Abrosid agenda láti ìlú Ṣakí 070477064 ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa ní Belenja gbàtà bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ kó kalẹ̀.
late Madam Charity Olúchi Àdìgún ní ògbóǹná sùn nínú Olúwa ní ọjọ́ 14 oṣù kọkànlá ọdún 2024 14/11/2024 tí a sì fi eérú fún eérú ní ọjọ́ 22 oṣù kọkànlá 22/11/2024 ṣé ìbùkún ní ìrántí olódodo orúkọ ènìyàn búburú ni ó rà ló mú kí àwọn ọmọ màmá pàmọ̀pọ̀ mú ọjọ́ 19 oṣù kejìlá 19/12/2025 fún ayẹyẹ ṣíṣe ìnáwó òkú àti ṣíṣe ìrántí ọdún kejìlélọ́gbọ̀n tí bàbá wa M. Ọládìkún ti dágbére fáyé àgbà ọ̀jẹ̀ nínú olóṣèlú àti olùdókòwò tó dáńtọ́ nígbà ayé wọn Àdìgún ẹlẹ́ja. Ìsìn fún ayẹyẹ yìí á wáyé ní First Baptist Church Ìṣìàòkèwò ní dédé aago 10 òwúrọ̀ 10 a.m. prompt tí wẹ̀jẹ̀wẹ̀mú á sì tẹ̀lé ní Wilmary Event Center along Kájọlá Local Government Secretariat Road Òkèwò. Mama Charity Olúchi Àdìgún, Mama Lanre, Mama Àrínọlá, Mama Afọlábí, Mama Níyì máa sinmi láyà Jésù olùgbàlà. Lanre Àdìgún fún gbogbo ẹbí. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà ọkọ yín. Wálé láti òkè òní. Mr. Wálé ẹ káàárọ̀. A kí gómìnà wa lórí ayẹyẹ tí wọ́n fẹ́ ṣe. Ọlọ́run ó fún gbogbo wa ṣe. Wọ́n jẹ́ wọ́n ra àwọn ẹ̀ lọ́wọ́ lókè ògùn yìí. Arọ́wọ́ wọn sí dáadáa. Ọlọ́run ní bàjọba wọn jẹ́ o. A kú ètò. Ẹ ṣé o. 070477064 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀ pé ètò. Ọlọ́run ló ń ṣètò orúkọ yín. Ilé-iṣẹ́ CFM oníbàjẹ́ o. Orúkọ mi ni Saheed Rédíónìkè láti Kọ́láwọlé nípàkí nípa ọ̀rọ̀ tí Ọ̀yọ́ State ẹ rí i pé àwa náà ká máàkẹ́ lókè ògùn yìí àwọn gómìnà wa fún bá máàkẹ́ lókè ògùn káà ní òfin máa rí pé á gbà sí Ọ̀yọ́ State pé sílẹ̀ tó ìfẹ́ gbòógì tá a rí ní Ọ̀yọ́ State lọ́dà bùká ní awọ́jà àwọn Ìbàdàn ní gbéjú wọ́n ṣe fún alógún òkun náà ṣùgbọ́n àtúnfẹ́ tó rí ọwọ́ wọn sí àdúpẹ́ lọ́wọ́ àwọn èyí tí wọ́n ti ṣe òṣèlú bàjẹ́ wọ́n dákun wọ́n túbọ̀ náà jẹ́ wa lókè ògùn God bless Nigeria àrùkọ ní Saheed Rédíónìkè láti wájú. Ẹ ṣé o. Ṣé o Mr. Saheed Rédíónìkè. 070477064 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ẹ kúṣẹ́. Ọ̀gbẹ́ni Ọlágàdé ló sọ̀rọ̀ láti ṣùkọ́. Láti ìlú wo sà? Láti Ṣakí. Láti ìlú Ṣakí, à ń gbọ́ yín sà. Ṣé rí ọ̀rọ̀ Dangote? Bí Dangote ṣe ń gbìyànjú ìjọba àpapọ̀ bá wa jáde mọ́ NNPC ló yẹ kí ipò ẹ̀ wá lẹ̀ jù. Ṣé bá wo nǹkan tí Dangote sọ lánàá? Ó ní NNPC tó ti fẹ́ lọ. Wọ́n ní 2026 epo bí 1.5 billion litres làwọn máa fọ wọlé. So nígbà tí a ní Nàìjíríà tí gọ́ọ̀mẹ̀ntì ó bá wa benefit sọ̀rọ̀ báyìí benefit ló yẹ kó lẹ̀ jù. Lórí ọ̀rọ̀ ti EFCC bá láwọn èèyàn rà lẹ́jà àwọn tó wà lẹ́jì wọn náà wọn ò jẹ̀bi. Ọbásanjọ́ ló dá EFCC lẹ̀ àwọn tó fi pàṣẹ rẹ̀ nàjọ àwọn ọmọ ẹgbẹ́ PDP ní nígbà náà lọ. Tẹ́ bá wo àwọn èèyàn táwọn èèyàn make reference àwọn Yàyà Bello wà ń bẹ̀ yẹn wọ́n rìn pé àìmọye àwọn tó ń darapọ̀ méjì nítorí pé wọn ò fẹ́ kí EFCC fìyà jẹ àwọn. Ọba dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n free. So kí wọ́n àwọn ní kí wọ́n prove àwọn èèyàn wrong. Ọlọ́run ní jẹ́ Nàìjíríà ó bàjẹ́. Àmì ẹ ṣeun gan sa ẹkùn làákàyè 070477064 070477064 náà lójú òpó tí ẹ fi pè tẹ́yìn náà fi dá sí. 070477064 lójú òpó tí ẹ fi dá sí. Azeez Salaudeen lójú òpó ayélujára, bẹ́ẹ̀ ni Mubarak Mustapha lójú òpó ayélujára, Akíntúndé Sulaiman. Hello. 070477064 070477064 lójú òpó tí ẹ fi bá wa dá sí láàárọ̀ yìí. Hello, ẹ káàárọ̀. Ẹ pé ètò. Ẹ káàárọ̀ ó kọyìn bọ̀lẹ́ tí ń pè. Mr. Sulaiman látọ̀ yálà. Mr. Sulaiman náà ń gbọ́ yín o. Lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó pé 50 èmi fẹ́ ra gómìnà wa gbogbo nǹkan tí ń fi kó káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Látọ̀dọ̀ yín ló ti já o, kì í ṣe látọ̀dọ̀ wa níbí, láti ọ̀dọ̀ yín ló ti já. 070477064 070477064. Hello, ẹ káàárọ̀. Hello sir.
Mr. Abẹ́kẹ́rẹ́. ẹ káàárọ̀ sà. Òkè àti yín o. Ẹ káàárọ̀. Ẹ lọ sí ẹlẹ́gbẹ̀ẹ́ ló sọ̀rọ̀ láti lókè òbí. Ẹ káàárọ̀. Ọ̀rọ̀ Nàìjíríà wa kọ́ lọ́wọ́ bá wa tó dáadáa. Àrò gba àwọn ìjọba wa pátápátá. Àtẹni tó sọ pé tó bàbá wa Tinubu yóò lulẹ̀. Àtẹni tó dùn olóòrò àárò àwọn ìjọba ní wọ́n bá ti Nàìjíríà dáadáa. Ọlọ́run ti kún wọn lọ́wọ́. Ọlọ́run máa tì wọ́n lẹ́yìn. Nàìjíríà ò ní bàjẹ́ kọ́ńpẹ́sì Nàìjíríà. Ẹ lọ sí ẹlẹ́gbẹ̀ẹ́ ló sọ̀rọ̀. ẹ ṣe o. 070477064 070477064 náà lójú òpó tẹ́ fi pè tẹ́yìn náà tẹ́ fi dá sí. ìpè tágbé kẹ́yìn náà rèé ẹ̀lú ẹ káàárọ̀. Ẹ̀lú ẹ káàárọ̀ àpètò Ẹ káàárọ̀ ó kọ́ yín bẹ̀rẹ̀ tí ń pè o. Yà olóòtú ló ń sọ̀rọ̀ látòkè. Yes sir, ń gbọ́ yín o. Akínyẹn kúṣẹ́. Yeah. Ìdìgè tí wọ́n lórí wọn ò rí ìwé ìrìnnà ewu mọ́. A sì ń pariwo pé Nàìjíríà ò lówó lọ́wọ́. Ẹ wá dúró owó tí òrùkẹ́ kó jẹ nígbà tó wà ní sáfíìsì. Wọ́n dẹ̀ ń sọ pé Nàìjíríà tún lọ yíyáwó wọ́n ń blame àwọn pírẹ́sidẹ̀ntì wa. Ṣé adúró ti ń bẹ lọ́wọ́ tiẹ̀ nì tí ọba fi yanjú gbogbo ètò tí wọ́n ní kó fi ṣe? Ṣé àwọn ilé náà máa pariwo? Ṣé Nàìjíríà ò ní í da? Ẹ wá dúró owó tiẹ̀. Agbára pọ̀ lọ́wọ́ àwọn ọ̀jọ̀. Ọ̀dọ̀ yín ni o. ọ̀dọ̀ yín ló ti já o. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí nítorí àsìkò wa ẹ jẹ́ ká rọra wọ́n mi sí díẹ̀ ní kékeré bàtà bá padà dé a ó tún tẹ̀síwájú ẹ kú kalẹ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé ń bọ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé ń bọ̀. ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tó màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ́ bá fẹ́ polówó ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ́ bá fẹ́ polówó ọjà sí ipò ẹ̀fẹ̀ ní. Ẹ bá sì jẹ́ ká pa ààbò wọn. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ètò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ètò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún ọba jẹ́bi kàbùkù tó lórí. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ́ bá fẹ́ polówó ọjà títí pẹ́pẹ́ ẹ bá sì jẹ́ ká pa ààbò wọn. Iléeṣẹ́ SIP rédíò ló ń káyé lọ́gbọ́n ojoojúmọ́ ni wọ́n ń ṣeré ọlọ́gbọ́n wọ́n ń kọ́ni ní nǹkan ìgbàlódé wọ́n ń kọ́ni ní tìbílẹ̀ wa ojoojúmọ́ ni wọ́n ń fún wa ní tuntun àwọn kì í ṣètò tó bá gbọ́n tó kù díẹ̀ egungun bí eyín ò sí kò sóríṣà tí ó ṣe bí ògún lágbẹ̀dẹ níbi kákàròyìn tó mọ́yán lórí kápolówó ọjà lásìkò àsìkò kákọrin ọlọ́gbọ́n tí ń ṣaráyé lóore àràmàǹdà ní iléeṣẹ́ rédíò tí ń bẹ lókè ihò bẹ́rẹ́ bá ti ṣe àwàdà tó lè mẹ́rin pòṣónú bíṣẹ́ bá dorin abínibí gbogbo wọn ní múra bó ti tọ́ bó ti yẹ agbátẹrù àṣà bí irú wọn ò wọ́pọ̀ gbogbo òṣìṣẹ́ SIP rédíò ló pójú owó wọ́n múra síṣẹ́ èmi yìn wọ́n nípa kájáfáfá káṣohun gbogbo kó máa lárinrin wọ́n mètò ṣe láìwọ́lẹ̀ gbogbo òṣìṣẹ́ SIP rédíò kò kẹ̀rẹ̀ gbogbo wọn ń wúni lórí gidi wọ́n ń lọ wọ́n ń bọ̀ bí ìlẹ̀kẹ̀ ìdí wọ́n mú gbogbo ètò nírọ̀rùn ẹ wá bẹ SIP rédíò níṣẹ́ nítorí pé mo ti mọ̀ wọ́n lálágbàsọ 89.1 ìkànnì aláǹfààní tí ń jíṣẹ́ fún gbogbo ẹ̀dá pọ̀. SIP 89.1 FM. ẹ káàbọ̀ padà níbi tí a ti rọra bomila díẹ̀ ní kékeré abala tá a dé yìí abala fìjìláńtẹ́ la pè é ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ ní abala yìí ẹ jẹ́ ká jọ pera wa sí àkíyèsí ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ nípa ètò ààbò ó ṣe kókó ó sì ṣe pàtàkì bí irú àsìkò tá a wà yìí ẹ káàárọ̀
Abẹ́rẹ́ fẹ́rẹ́. Ẹ káàárọ̀ Mr. Kówópé. Àbáṣádọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ ẹ kú ètò. Bẹ́ẹ̀ ni ìjọba àkíyèsí mi fẹ́ pé gbogbo wa sí pátápátá. Gbogbo àwọn ta ní àwọn ọmọ kéékèèké. Wọ́n sì mọ màṣíìnì eégún. Ó yẹ jẹ́ pé àwọn ní láti màṣíìnì fún ọ pé wà lọ́ra bá àkẹ́wá. Táwọn ọmọ ẹ̀ bá wà lọ́dọ̀ wa wọ́n gun màṣíìnì pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn lọ́ba ti kojú àwọn òsì lójú tó mọ́. Èèyàn méjì mẹ́ta ni wọ́n máa dì ní wọ́n máa wá sáré bíi adẹ́gun. Àwọn ọmọdé àbá máa gbé màṣíìnì fún. Wọ́n máa bá wọn sọ̀rọ̀ dáadáa. Wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lójú pópó. Ọlọ́run nípa ọmọ apá ọlọ́kùnrin láti ìṣọdún ayọ̀ ní iṣẹ́ síbò níbàjẹ́. Àmì ẹ̀ ṣe o. 07047777064 07047777064 lójú òpó tí ẹ fi bá wa dá sí. Ẹ̀lú ẹ káàárọ̀. Ẹ̀lú ẹ káàárọ̀ à ń gbọ́ yín o. Ẹ káàárọ̀. Orúkọ yín sà ìlú wo? Pásítọ̀ Samuel láti òkè o. À ń gbọ́ yín sà o. Ìjọ lórí ètò àbúrísà. Ẹ dákun ẹ bá wa rọ àwọn agbófinró wa lójú ọ̀nà. Ọdún ti dé kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn. Àrà tí wọ́n ń dá sí ó lágbára ta o. Ẹni ta ní asábá tí wàá dẹni tí ń sá lọ. Báwo láti dì í? Ara kí ni wọ́n ń dá? Tí wọ́n bá dá wa dó tí wọ́n béèrè ìwé ta kówé fún wọn, wọ́n á sì sí ìwé. Wọ́n á ní ká lọ mú iye kan wá. Wọ́n sì ṣìwé lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni sá. Ṣé ìwé ìtọ̀dọ̀ ti ń dẹ̀ pé? Wà á bí tọ́lẹ̀ sẹ́yìn. Ṣé ìwé tó wà lọ́wọ́ ti yín pé? Pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wa. Ṣé ìwé yín ò kú só pé? Ìwé pé. Kódà. Àkíyèsí àkọ́kọ́ nìyẹn kí wọ́n ṣe jẹ́jẹ́ fún àwọn tá a bá fún wọn gẹ́gẹ́ bí ẹ̀hónú kí wọ́n máa fayọ̀ gbà á kí wọ́n má ní dandan iye kan làwọn ọ̀tá gbà. Ẹ̀ẹ̀kejì ẹ dákun torí Ọlọ́run àwọn agbófinró náà ni tí wọ́n ń kógi sójú ọ̀nà tí wọ́n bá ti kúrò níbẹ̀ kí wọ́n bá wa kógi kúrò níbẹ̀ kí wọ́n dákun torí àwọn àlejò tí ń wọlé lálẹ́. Tàbí kí wọ́n ra sí cotton reflector kí wọ́n so mọ́ torí àwọn àlejò ọ̀pọ̀ wọn tí wọ́n bá ti kúrò ní ojú checking point yẹn wọ̀n èyí kógi yẹn kúrò níbẹ̀ mọ́ ó dẹ̀ léwu lójú ọ̀nà. Ọlọ́run ní tí ó bàjẹ́ o. Àkíyèsí pàtàkì nìyẹn fún àwọn tí ò mọjú òpópónà yẹn rìn tẹ́lẹ̀. Àwọn tó jẹ́ àlejò òótọ́ ni ọ̀nà téèyàn ò bá rìn rí even kó jẹ́ pé machine lè yẹn ń gbé. Bẹ́ẹ̀ bá sì rí pọ́nà tẹ́ èyí ó mọ tẹ́ná lọ ni. èyí ò ní mọ̀ pé ibi báyìí kòtò ibi báyìí ni gegele. Àwọn agbófinró ẹ̀yin náà ẹ̀ ń gbọ́ báyìí nítorí wa àwa aráàlú ni ìjọba ṣe kó aṣọ wọ̀nyí lọ́rùn tó ẹ ṣe iṣẹ́ ọ̀hún bó ṣe tó àti bó ṣe yọ ẹ ní ṣìṣe o tẹ bá kógi sí ojú ọ̀nà nígbà tẹ wà níbẹ̀ láti dá àwọn ènìyàn dúró tẹ bá ti fẹ́ kúrò níbẹ̀ ẹ kó igi padà kúrò níbẹ̀ o torí àwọn tí wọ́n fẹ́ wọ̀lú lálẹ́ tàbí àwọn ọkọ̀ àjòjì tí wọ́n ń kọjá lọ sí ìlú kan sí èkejì tí ìlú yìí ó lè kí wọn papọ̀. bẹ́ẹ̀ ni ẹ dákun à ń rọ̀ yín o ẹ̀yin agbófinró tẹ wà lójú òpópónà ẹ̀lú ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀ ẹ kojúmọ́ o. Ẹ káàárọ̀ ojúmọ́ ni orúkọ yín o. Matthew Pius láti orí kàkàrà Mr. Matthew ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Àkíyèsí kan mo fẹ́ pe àwọn èèyàn wa sí pàápàá jùlọ lásìkò tí ooru ti ń bọ̀ yìí. Ooru ti dé a lè fẹ́ patẹ́gùn níta lọ́wọ́ alẹ́. Ká má gbàgbé ìṣúná níta o. Ká bá ti patẹ́gùn ká gbà ká wọlé lọ ká lọ sùn. Tó bá sì jẹ́ pé ooru mú tá a fẹ́ ṣí wíńdò tá a bá ti lè ṣí wíńdò wa ká má tanná sùn. Tó bá fi lè mú wa sí wíńdò ká pa náà nù yàrá Ọlọ́run ò ní jẹ́ ká rí àìdá o. Àmín àmín ọ̀rọ̀ ètò ààbò náà. Bàbá yẹn sọ nípa ọ̀dọ̀ àwọn ọlọ́pàá yẹn mo fẹ́ sọ fún ẹni ẹ̀ pé tó bá ṣe èmi ò gbà pé ìwé onímàṣín ò pé tí ọlọ́pàá ó sì ìwé rẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ẹ lọ fẹjọ́ wọn sùn sọ àwọn ọ̀gá wọn ẹ lọ fẹjọ́ wọn sùn ní police station pé báyìí ní ìṣẹ̀lẹ̀ ìgbà míì ọ̀tọ̀ ní iṣẹ́ tí ọ̀gá wọn ràn wọ́n ọ̀tọ̀ ní tí wọ́n máa ṣe nígbà tí gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀ ọ̀tẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ nu wọn ẹ máa lọ fẹjọ́ wọn sùn ní police station tó súnmọ́ bí tí wọ́n wà Ọlọ́run máa ṣọ́ wa o. Àmín ẹ ṣé o. tíwèé bá tiẹ̀ ti pé èmi ò kó yẹ kéèyàn ò bẹ̀rù tó bá láwọn ó gbé ọ lọ station tẹ̀lé wọn náà. Nǹkan tó ṣe kókó tíwèé bá ti pé tó o sì lẹ́bọ lẹ́rù béèrè lọ́wọ́ wọn pé station wo lẹ ti wá. tó bá ní àwọn fẹ́ gbé ẹ lọ station ó kàn ní jẹ́ wọ́n dọ́ọ̀dún ló sọ fún wọn pé kàn já sáré lọ pápá bẹ́ẹ̀ ni station wo lẹ ti wá ẹjọ́ lọ síbẹ̀. ẹjọ́ lọ bẹ̀ à ń bẹ̀bẹ̀ yẹn gan ó dàbí pé wọn náà lẹ́bọ lẹ́rù ni. Hello ẹ káàárọ̀ o. Hello ìpè yín náà lágbé kẹ́yìn láàárọ̀ yẹ ẹ káàárọ̀ o. Hello ẹ káàárọ̀ orúkọ yín o. bí ní sọ́ọ̀bù látọ̀gẹ́ kingdom. à ń gbọ́ yín o.
ọ̀rọ̀ àjọ ọ̀nà ìgbẹ́ni sókè ọ̀nà ẹni ọ̀dá ọ̀nà ẹni ọ̀dá ọ̀nà ìgbẹ́ni sókè. obì ó ti gbọ́ yóò bá yín ṣe. ọ̀rọ̀ ẹ ti yé mi. ọ̀nà gànà sókè o ẹ mọ̀ wọ̀rí yóò abẹ́rẹ́kẹ́ yóò inspect ẹ̀ lọ́sàn-án yìí. ẹ ló ẹ káàárọ̀ o kágbé kan sí àbí méjì o ẹ káàárọ̀ o. iléeṣẹ́ tí fẹ́fẹ́ mọ̀ níbàjẹ́ o. àmín o. orúkọ mi ni Saheed rédíónìkì láti Ṣakí. à ń gbọ́ yín sà. nípa ọ̀rọ̀ báńgà bá ń ké gbọmọgbọmọ yìí ọ̀dà àbíká láwọn ọ̀kan ò sì pàtì o. ṣé wọ́n yìn láyé àdúgbò yín ni wọ́n yìn nílùú yín. wọ́n yìn à ń gbọ́dọ̀ báńgà kódà gan èrò sì máa ta yẹn. ẹ̀ẹ́dẹ̀mẹ́ni tó yìn. èèyàn mẹ́tò yìn lálẹ́ náà bá ti sùn tẹ́ bá wọn máa gbọ́dọ̀ báńgà yìí pàápàá. nígbà tẹ́ bá sùn. kíní ẹ sì léwu gan. ó léwu o. èèyàn máa rò pé kíro ti abiláwí náà kíro báńgà ṣùgbọ́n gbàtà àti gbọ́dọ̀ pé bóyá àbúrò èèyàn tó mọ̀ pé báńgà náà ọlọ́wọ́ ṣàánú wa wọ́n jáwọ́ rẹ̀ dúró. God bless Nigeria orúkọ ní Saheed rédíónìkì láti Ṣakí. sí òkú ní gbọ́ wọ́n fẹ́ fáwọn ọlọ́pàá ń ṣẹ́ṣe ni. tó ọ̀rọ̀ báńgà yín ẹ̀yin ará ìlú ẹ jẹ́ ká ṣọ́ra iléeṣẹ́ ọlọ́pàá ń ké o ìró báńgà àti ìró ìbọn kò yàtọ̀ síra wọn o. kò yàtọ̀ o. báwo ni àwọn ará ìlú ó ṣe mọ̀ yí pé báńgà ló ń dún ó sì lè jẹ́ pé ìbọn ló ń dún tàbí pé ìbọn ló ń dún tí wọ́n rò yí pé báńgà ló ń dún. ẹ mọ̀ gbọ́ káṣẹ̀ wá sọ pé wọ́n wá yin ìbọn ọ̀hún gan tó yẹ pé ìbọn gangan ni ẹ wá pe iléeṣẹ́ ọlọ́pàá wá sọ fún yín pé ṣe bá àdúgbò yẹn ti yin báńgà ń bẹ̀ lánàá bó làwọn ṣe fẹ́ mọ̀ bóyá àwọn gan ò ní tètè dáhùn ṣùgbọ́n tó bá ti mọ̀ pé àdúgbò yìí kò sí ti ń jọ mọ́ báńgà tẹ́lẹ̀ béèyàn bá gbọ́ pa yìí ó lè tètè jáde. tó ẹ jẹ́ ká nǹkan tá àwa fi ń kó bára wa nì. tó nǹkan tí ètò fìjìláńtẹ yìí ojúlọ́lá kan fi sọ́rí tó fi wà rèé kálá fi pera wa sí àkíyèsí. báńgà. ọlọ́pàá ò ṣiṣẹ́ wọn àwa aráàlú sáwa náà fọwọ́sowọ́ papọ̀ fún wọn iléeṣẹ́ ọlọ́pàá gbé ìkéde jáde wọ́n ṣe fídíò wípé ẹ mọ̀ yín báńgá o ìró ìbọn àti ìró báńgá bẹ́ẹ̀ ni ìwé ìròyìn náà tún gbé ìró ìbọn àti ìró báńgá kò yàtọ̀ síra wọn wọ́n sì fìkìlọ̀ léde pé ọmọ tí ọwọ́ bá tẹ̀ tó bá yín báńgá tí iléeṣẹ́ ọlọ́pàá bá gbà á mú ẹ mọ́ bẹ̀bẹ̀ o wọ́n ń ké ń ṣin o àwa náà tún ń ké fún yín o lórí ẹ̀rọ agbágbé o ẹ jẹ́ ká sọ ṣe ẹ jẹ́ ká kìlọ̀ fáwọn ọmọ wa. ọmọ rẹ náà kó sì máa rìn ibi tí wọ́n ti ń yìn ẹ wá sunkún débì kan ẹ wá sunkún wá báyàn ní ìsìn pé ẹ kò sì sí ibi tí wọ́n ti ń yin báńgà o ó kàn kọjá bẹ̀rẹ̀ kọ́ máa rìn ibi wọ́n bá ti ń yìn. bẹ́ẹ̀ ni kọ́ mọ́ lọ bẹ̀ o wọ́n jọ kó wọn papọ̀ wọ́n kó wọn papọ̀ o sẹ́ẹ̀lì ni ó gbà wọ́n dúró o owó gọbọi tó tí wọ́n bá tiẹ̀ tún gbé wọn lọ sí kínní òkè lọ́hùn tó ẹ jẹ́ á kìlọ̀ fáwọn ọmọ wa ogun ilé kan ní í ṣe kìlọ̀ fáwọn ọmọ rẹ níṣìn kó tó lọ́ọ̀dì ẹ̀ mọ́ ogun ilé o ogun ilé ò tọ́ ọmọ rẹ pé kọ́lọ̀ yín báńgà o kìlọ̀ fọ́mọ rẹ o tó yìí là á sọ o. o ti kábẹ́ kéré la a ní ìdí báyìí lọ lórí ètò láàárọ̀ kó tó bínú o ti fẹ́ mọ bínú. bínú mọ̀ ń gbà mọ́ ọ̀yẹ̀ kò dáa kéèyàn ó sun inú galagala rìn lásìkò ọdún bọ́ bá rí bẹ́sikẹ́ tó fi sí orí àmàlà wàhálà ìtẹ́yìn bá jẹ́ rọrùn ó pé bàjẹ́ tó ó pé o ó pé yẹn ju kéèyàn mọ dájọ́ lọ. tó kọ́mọ ẹ dákun kọ́mọ pòrè lé ọlọ́pàá ẹ dákun ẹ ṣàánú mi ẹ dákun. yóò tún máa bẹ̀bẹ̀ náwó ni. ní àwọn ọlọ́pàá bá sọ yé pé iye báyìí lówó rẹ̀ tí ó sì rówó tí ó fi ra dé ọdún. ó rọ́ díẹ̀ rà nísìkò sẹ́ni tó ya olówó ìwọ jẹ́ kí ọmọ rẹ̀ ó wà níbì kan ó ní báwọn èèyàn ó yọ lówó. owó tó mọ fẹ́ kún dá padà ọlọ́mọdé àríru ẹ̀ o ẹ dákun ẹja bá wọn wá wí o àdúrà kan gbogbo pé àní rí kíní o àwa ni a máa fi gbogbo ara wa sí wàhálà o. bẹ́ẹ̀ni o ọmọ tó bá ti ń ṣe kíní fúnra wa gan lè fà á lọ iléeṣẹ́ ọlọ́pàá. bẹ́ẹ̀ni pé ẹ bá bẹ. ẹ wo ó dà pé kò fẹ́ gbọ́rọ̀ ilé tí iléeṣẹ́ ọlọ́pàá wà fún nìyẹn. bẹ́ẹ̀ni ẹ wo àtàwọn civil defence. ẹ bá fa ọmọ yín lọ bẹ̀ wọ́n láàrin ọjọ́ méjì wọ́n bá yín bá wí. bẹ́ẹ̀ni wọ́n sì bá wí ní wọ́n bá tún bá wí tán wọ́n tún wá bá a sọ̀rọ̀ wípé wo nǹkan tó ń ṣe yìí ò dáa orílẹ̀-èdè yìí lè da ìwọ náà lè kópa nínú ìgbéga orílẹ̀-èdè yìí ṣùgbọ́n bó ṣe ń ṣe yìí kò ní í dára tó so n ó bá wí wọ́n sì tún bá a sọ̀rọ̀ láti tọ́ ọmọ náà sọ́nà. ó sì jẹ́nu gbogbo bá a ṣe wá ń pariwo ẹjẹ́ ó ṣiṣẹ́ o ẹjẹ́ àgbègbè ó ṣiṣẹ́ o bó ṣe jẹ́nu. a ní rí jù báyìí lọ lórí ètò àjímúná fún ti tàárọ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa dá sí i àmọ́ kó tó di pé màá mọ̀ lọ mo fẹ́ wish ìyá wa kan tí wọ́n ṣe ọjọ́ ìbí lénìí olórí ọlápàdé ọmọlọ́lá sáràtù àpèkẹ́
ìyàwó bàbá wa Abdulrasheed Ajadi Ọ̀kọlà ẹ kú ọjọ́ ìbí o Ìṣẹ́yìn òní náà ni ọjọ́ ìbí wọn ẹ kú ọjọ́ ìbí òní mà olórí Ọlápàdé Ọmọlọ́lá Sáràtù ìyàwó bàbá wa Abdulrasheed Ajadi Ọ̀kọlà ní ìlú Ìṣẹ́yìn ẹ kú ọjọ́ ìbí òní igba ọdún kan ni o àlékún àrísìkí lágbára Ọlọ́run yín àti bàbá ẹ pẹ́ fúnra yín o ẹ ní fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún ọkọ bẹ́ẹ̀ ọkọ náà ò ní fojú sunkún yín o ìgbà ọdún kan ni mà yàwá olórí Ọlápàdé Ọmọlọ́lá Sáràtù àpèkẹ́ yàwó bàbá Rasheed Ajadi Ọ̀kọlà nílùú Ìṣẹ́yìn ẹ wo kó tó di ìgbà míì látún máa pàdé lórí àwọn àkọ́tún ètò míì ní ìkànnì yìí ambassador Ọlánrewájú Álímì ló kọ tèmi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo apátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. tó bó ṣe jẹ́ lẹ́gbọ́n òun gbogbo etí tó ń gbọ́ wa ẹ̀jẹ̀ àjọ pàdé tó bá di aago 6:30 sí aago 7:30 lónìí lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn ọmọdé lólórin àwọn àgbà lónìtàn láàjọ pàdé lórí ètò náà ètò àwọn ọmọ kéékèèké wọ́n ti wà ní ọlùdé báyìí ilé ayọ̀ ni a ó ṣe láṣẹ Ìdùmarè abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ètò àjẹmọ́ná àti ìròyìn fún títí àwòrán yìí ṣínà òun ni ó fẹ́ kó sí mi lẹ́nu abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí abala fìjìláńtì àti ìròyìn àjẹmọ́ná láàárọ̀ yìí wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣàì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìrọ̀lẹ́ o ẹ kú kalẹ̀. SIB 89.1 FM. rédíò wo ló mi ìlú mi lẹ̀ títí Zip FM sá lórúkọ rẹ̀ tó jẹ́ owó Ọlọ́run ló fi wá ságbà ọ̀jẹ̀ níbi ká ṣètò tó nítumọ̀ àwa ni ìròyìn àsìkò tí ò láfiwé àwa ni àṣà ẹ̀fẹ̀ ìmọ̀ràn tó wà pa àwa ni